Ẹ káàsán gbogbo ènìyàn. Ajé òkúkúlú sọ onísọ bòjì. Mo ní kí ajé kó wọlé gbogbo yín lè ní ajé o. Àlùjọ mi máa ń dùn jòjò ká jọjọ. Mo ní ẹ káàbọ̀ sórí ètò yìí o. Mo ní sàlàáfíà ló wà ń bẹ̀. Ẹ káàbọ̀ sórí rédíò yìí. Ẹ káàbọ̀ sórí tẹlifíṣàn yìí o. Èmi náà ni ẹyẹ méjì kì í jàsà. Èmi ọmọ ọba náà ni. Mo ní lọ́wọ́ fàájì lábádélé ni. Ẹ máa wọlé, ẹ máa jókòó, ẹ máa sì dáhùn. Mo ní sọ ń gbámúsé lọ́dọ̀ tiẹ̀ ń bẹ̀. Sọ ń kiri ìmọ̀jẹ̀jọ̀ lọ́dọ̀ tiẹ̀. Ìbànújẹ́ ò ní wọnú ilé rẹ o. Ẹ̀yin èèyàn mi tẹ́ ti wọlé ẹ káàsán jàre. Ẹ̀yin máa mi, ẹ̀yin bá mi ẹ mà káàsán. Alájà mo ṣe bọ́lá tán ẹ káàsán o. Àṣìṣì Ajíbóyè ẹ mà káàsán Abíóyè. Adébáyọ̀ Felix ẹ káàsán o. Ẹ máa rí pé ó wà ń bẹ̀ má wò mí silent torí ọ̀rọ̀ tó gbákọ̀gbì la fẹ́ sọ. Adéníyì Adéjùbírí ẹ káàsán. Mo ní ètò ń gbé fọlọ́kun má gbé fọlọ́kun mọ́ o. Èyí tí ń gbé fọlọ́sà má lọ gbé fọlọ́sà mọ́. Ilé rẹ ni kájé náà máa bọ̀ lénìí. Erelu àṣà ẹ mà káàsán èyí o. Okun àwé ìhọ́ra o. Àlàáfíà ni ó wà. Mẹ́rin ọkọ̀ tẹ lọ́ọ̀fù o.
Johnson Ajísáfẹ́ mà káàsán jàre. Adébèrè ẹni ọlá ẹ mà káàsán. Òsítáyọ̀ ẹ káàsán o. Ọ̀pọ̀ èèyàn kàtí ẹ̀ máa ń béèrè lọ́wọ́ ọmọ bá ní kí ló dé dáàdì kẹ́ ẹ̀ máa sọ nípa petition. Mo fẹ́ sọ ń pa ẹ̀ lọ́sàn-án yìí. Mo ní mi tí ìṣètò ó sì dá lẹ́bọ̀ tí mo fẹ́ sọ ń pa petition. Ẹ ti mọ̀ pé tí petition bá ti wá tọ́lọ́run bá ti gbé wá mo fẹ́ táṣìírí nǹkan kan tó wà ń bẹ̀ nìyẹn. Mi ò sì ní pẹ́ n ò ní lò ju 30 minutes or 32 minutes lọ. Ṣùgbọ́n lọ́wọ́ fàájì la máa fi sọ. Ó ṣe jàre lélú ẹ̀sà ẹ̀rí òjò kọ́ lù ọ̀yàwó dádì. Bàtà Yakim ẹ káàsán o. Mú bọ̀ ẹ mà káàsán. Mo ní ìrètí ń gbé fọlọ́kùn má lọ gbé fọlọ́kùn mọ́ ilé rẹ ní ká máa gbé bọ̀ sàmí. Èyí tí gbé fọlọ́sà má gbé fọlọ́sà mọ́ ilé rẹ ní ká máa gbé bọ̀. Ṣé o ti sign petition ṣá? Mo ní áńgẹ́lì tí ń sọ̀kalẹ̀ sílé ayé lọ́jọ́ kọ̀ọ̀kan 201 nínú. Ṣùgbọ́n àìmọ̀ká àwọn ènìyàn náà máa ń sọ pé gbarúmọlẹ̀ 201 ní ń bẹ nílé ayé. Áńgẹ́lì Ọlọ́run 201 ní máa ń sọ̀kalẹ̀ lọ́jọ́ kan. Pàápàá jùlọ lákòókò tá a wà yìí, táwọn Mùsùlùmí ń ṣe dámà tí ń ṣe kí lórúkọ tán ṣe yẹn náà sọ fún mi. Sàtálùkọ má jẹ́ yín ó yọ sàtálùkọ dírì. Ok, wọ́n ní làlátù kọ́dùrì. Aláàjà mo ṣe Bọ́lá tán ṣe ti wà ń bẹ̀. Màá mi bọ́dún rìn kọ́ ẹ̀kú òǹgbẹ́ o. Kìstánà fún mi láyọ̀ mo rí ẹ̀ ń bẹ̀ máa jó ọkàn rẹ̀ á balẹ̀. Mo ní mo fẹ́ sọ̀rọ̀ lórí petition. Àwọn aláàjà ti wà ń bí. Mo kọ́kọ́ rò pé aláàjà mo ṣe Bọ́lá tán ni. Mọ́ládé ẹ káàsán Olúṣọlá. Fọlákẹ́ Ògúnrìndé ẹ káàsán. Gbogbo èèyàn tó wù kó máa gbọ́ mi fàájì mo wá ṣe ń bí lẹ́ni ṣùgbọ́n mo fẹ́ sọ àṣírí kan lórí petition. Èmi la gbọ́ mọ́ bí wọ́n bó bá sọ̀rọ̀ mi jù bẹ́ẹ̀ lọ nǹkan ti dídí sí ọ nígbà tó tọ́ Ọlọ́run mi. Máa mi Màsúrà tí ẹ máa fi nǹkan àwẹ̀ ránṣẹ́ sí mi a sì jọ ń gbà á ni o. Mo ló ṣe pàtàkì ó ṣe kókó kó sáì ní petition yẹn o. Kò yọ kí èdè àwọn olóṣèlú ó mú ọ kó yẹ má sáì ní petition kí ló wà mẹ́ kó ṣàkọrúkọ ẹ kó dẹ̀ kọ́ àwọn nǹkan dandan ní sọ́sí sẹ́mtì síbẹ̀ àlàṣà olóyìnbó nù. Àájà kì í sọ̀rọ̀ ẹ̀rín o ẹ mú kan àwẹ̀ ránṣẹ́ o. Prince Emma káàsán Adéníran. Èèyàn ní Mákindé tó pọba mẹ́ta jẹ àwọn tó wà lókè èrò ẹ̀yin náà ẹ máa múra o. Ọ̀tọ̀ ni kéèyàn jẹ gómìnà kó máa pa àwọn ọba olókìkí jẹ. A ti wí fún yín pé
àwọn ológo lòun máa fi ń rarí tiẹ̀ kóun bá lè wọlé ẹlẹ́ẹ̀kejì irọ́ ló pa. Ìgbà ní lékè odò òsì bàtà ní lékè omi. Ojú oré ní lékè odò òkèrègbè tó bá fọ́ dẹ̀yìn lẹ́yìn odò ni. Ògbọ́n ni wọ́n ní seposepo kan ò ní fẹ́ yẹ ẹ̀yìn sepo dákàrà dákàrà kan ò ní fẹ́ yẹ rí dákàrà. Kò ṣeé pa kò ṣeé jẹ kò ṣeé fi borí ọmọ láàlò kí lorúkọ tó ń pẹ nínú. Ókè ògbọ́n tí mo wí dáadáa. Mo ní kò ṣeé pa kò ṣeé mu kò ṣeé jẹ kò ṣeé fi borí ọmọ láìlo. Wọ́n ní ẹ má fọwọ́ kan àwọn ẹ̀lẹ́ dádì o torí poison wà lára àwọn yaba o. A ní ẹ wá sign petition àwọn ẹ̀lẹ́ dádì lẹ́ ń fèsì. Ta ló fẹ́ fẹ́ lẹ́dùnmọ́rẹ̀ wé mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà akọni ẹlẹ́rù. Onífàájì la bá délé ní mọ́mí ìnòrò mọ́mà ronú jàre ní petition ni a ní o sáyìn. Mo ní lánàá ó yẹ kí n ṣe program ó yẹ n ṣe wàásù kí gbogbo ayé ó gbọ́ mi. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ń múra láti bọ́ ọ̀tá ni Ọlọ́run kọ sí mi. Òjò wẹ́ríwẹ́rí sì ń rọ̀. Mo ní petition náà ní osáìnì ìyàwó ẹ̀lẹ́ dádì lẹ́ jà á sí. Àwọn bọ̀dá Wàsíù náà ti lọ bẹ̀ wọ́n fẹ́ lọ píìkì tiwọn. Tinubu náà lọ bẹ̀ á lọ mú tiẹ̀. Ṣé kọ́mọ ọba náà ẹ mọ̀ kọ́mọ ọba lèmi kò lè hun mi ṣé kí n máa lọ bẹ̀ latest widow. Ìyàwó mi tó gbà kí n lọ bẹ̀ ìyàwó mi ń bẹ ń bí ó wù mí bá ṣé kémi náà lọ mú píìkì tèmi. Tó sọ pé Yorùbá ò nation ò ní ṣojú wọn yóò ṣẹ̀yìn wọn. Àánú wọn ò ṣe mí nítorí mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà alágbára abásọ̀kò mọ́ ni ọ̀pẹ làásọ̀kò mọ́ mò ń bọ̀ ń bẹ̀. Mo ní ṣé o ń gbádùn orí rédíò tèmi? Ìwọ tó wà ń bí iṣẹ́ tó rí mi wò ó kàjá kí ẹ̀fọ́ sétí máa enjoy yẹn lọ. Ìwọ tó dẹ̀ jókòó ti tẹlifíṣàn ọmọ ọba tó ń wò mí ojú rẹ ò ní fọ́ o. Bàbá wa ẹlẹ́bùrú ìbọn ti sọ pé òun ó ṣòro fún mi kí lọ píìkì tọ̀dọ̀ mi ń bẹ̀.
ẹ má ṣe ẹlẹ́yà petition ni a ní ẹ sáìnì. Adéjọká Fọláṣadé gòdì ẹ mà ká wàá mú gòdì wá fẹ́mi náà. Ìbànújẹ́ ìgbàgbọ́. Ìbànújẹ́ ìgbàgbọ́. Ó ti mú ìgbàgbé. ìbànújẹ́ ìgbàgbọ́. Mọ́mì bó o bá gbàdúrà tó ń rẹ́sì àdúrà rẹ inú rẹ á dùn gágá inú rẹ ò ní bàjẹ́. Ọláyínká ẹ káàbọ̀. Mo ní ọ̀rọ̀ petition ló kàn lẹ́nu. Ẹ̀yin tẹ́ wà ní Europe ẹ lé ní 10 million. Lọ́kùnrin lóbìnrin. Ṣùgbọ́n kí ló mú yín tẹ́ ẹ̀ sáìn ní petition? Ká má wá sọ pé àwa tá a wà nílẹ̀ Yorùbá. Bí kú bá ń pojúgbà ẹni òwe ní pa fún ni. Ojoojúmọ́ ni mo máa ń gbọ́ pé Ọlọ́run kọ sí mi nípa Yorùbá nation, Ọlọ́run kọ sí mi nípa Yorùbá nation. Ṣùgbọ́n ǹjẹ́ a ṣiṣẹ́ fún petition yẹn lóòótọ́? Ẹ wo àwọn màmá bàbá bá ṣe ń pariwo tán làágùn torí petition. Jọ̀ọ́ ṣó o morúkọ àwọn ẹbí ẹ Nàìjíríà ni? Ṣé bó morúkọ àwọn ẹbí ẹ? O mọ fóònù nọ́mbà wọn náà. Bákan làwọn olóṣèlú ṣe ń ti àwọn èèyàn tó ń tọwọ́ bọ̀wé ìdìbò. Ó mọ̀ pé Yorùbá ò fẹ́ ń tó dáa. Àwọn tó máa ń bínú ara wọn. Ẹ tún gbọ́ eléyìí ná, mò ń bọ̀ ńbẹ̀. I don't want to harsh you. Mo ní mo fẹ́ shock ẹ. Àṣà Facebook ni wọ́n á ní let me shock you. Kí ló fàjà pẹ̀lú ikú Adéyẹmí? Kí ló dé táwọn Mùsùlùmí bára wọn jà? Àwọn olóòṣà tó lòkú gan ò bára wọn fà á. Ẹ wà ń búra yín, ta ló sọ fún yín pẹ́sì ń bẹ lọ́rùn? Ẹ yé ṣe lẹ́yìn àjàre oje. Àwọn babaláwo ló yẹ máa bínú. Bí ká bá sọ pé bàbá elébùrú ìbọn olóyè kó sọdà sókè kó máa fẹ́ yín gbàgbé ẹ kírun sí lára. Ó lè ṣe tó bá wù ẹ́sẹ̀ rárá. Ṣé àwọn tán kírun tójú mẹ́ta tán kírun tó lójoojúmọ́ tán kàlù Kùránì tán kú sínú mọ́sálásí ó mọ̀ pé bọ́yẹ́ wọn ń lọ ọ̀run àpáàdì iná ìlàjà iná kí náà máa ń pè gbé sókè. Ó mọ̀ pé bọ́yẹ́ bàbá tẹ̀ ń pè lẹ́lẹ́bọ tẹ̀ ń pè Adéyẹmí lẹ́lẹ́bọ bọ́yẹ́ ọ̀run rere gan ló ń lọ ó tí mọ̀. Mo ní ẹ sign petition jàre. Ṣé yí ògèdè ń gbé? Agbógun gbòòrò ọdì kankan lójú ogun. Ó mà tọjọ́ mẹ́ta ṣe yí ò wá rí mi. Léni kò pè mí bí mo bá ṣe ń ṣe program tán. Ṣé yí ìwọ ni mò ń bá wí o? I know you feel me but you didn't call me. Àwọn ọ̀rẹ́ Ṣẹ́gun àwọn Ṣẹ́gun àǹkó ló máa ń pè kí má bàa gbowó tó mú dé láti travel àbí tí owó mi bá bẹ̀ lásán. Erelu àsàdà ń bẹ̀. Erelu ṣé kí n bẹ? Mo ní ẹ sign petition. Ó dàbí àwàdà kì í máa ń ṣàwàdà. Mo lè fi gbogbo ẹnu sọ pé mo ní Ọlọ́run sọ̀rọ̀ kan fún mi lánàá. Ṣùgbọ́n èmi kà ń ṣe bí àwàdà ni o. Inú òkè téèyàn bá mọ̀rọ̀ kó bá wá lé kókókó bí ojú ẹja ń gbọ̀n pé kí ló ń ṣe ọgàn èjẹ̀ kò bá gbàgbára álẹ̀. Jésù gan kú nínú orí igi àgbélébù. Ó gbọ́n kí Jésù wí sí yẹn nígbà tán fẹ́ para wọn tán kàn á jà ní pé èmi ni màá fọwọ́ kàn èmi ni màá kàn á mọ́gi. Nígbà Jésù ń wí sí yẹn pé ebi ń pa mí ó yẹ jẹ́ ya fún mi lómi mu. Àwọn wèrè sójà àjọ àná ẹja bomi tí ò dáa ká gbé kó a mu èèwọ̀ ọmọ Ọlọ́run. Wọ́n dẹ̀ gbomi ọ̀hún wọ́n dẹ̀ gbé fún mu.
wà gbọ́ tí kíkan ẹni yẹn yá fún un lómi ẹ̀ ń fún lọ́tí mu. ẹ kò wá sáì ní petition ó ní ara ro ọ́. bó bá dẹ̀ jó lóṣèlú nǹkan agbérẹsì kékeré wá kò hàn nínú ilé kókó máa ṣe bẹ́ẹ̀ wàá máa bẹ́ mọ̀ wàá máa fò sókè. wàá ní Tinubu ní ẹ̀dìbò fún wàá máa jó káàkiri bẹ́ẹ̀. èrè àkàn para wọn torí Ọ̀ṣínbàjò àti Tinubu. n kò rọ Ọlọ́run kò dẹ̀ sáì ní petition káàdì a máa lọ sóko tó dáa kò ọ́ bẹ́ẹ̀. lórí ẹnìkan ṣoṣo fausa àbí felusuru àbí kí ni mo fẹ́ pé àdúrà ni kí mo àgbà kó bó o ṣe kọ please sign your petition yẹn orí ẹ ó aya wèrè láyé lórúkọ Jésù wàhálà àánú gbà orin kó yẹ ká máa kọ lákòókò yìí ni sign ní petition. àwọn dìdìrín ká jà torí òkú Adéyẹmí òkú tó ti kú tó ti dọ́nà ọ̀run bóyá jẹ kòbókò lọ́nà ọ̀run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe káwọn obìnrin jọ nìkan á máa nà ní kọ̀ọ̀kan. ẹsẹ̀ nìkan mọ̀ bóyá ọ̀dẹ̀ kí Adéyẹmí pé wá o káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. olórí kò burúkú ọmọ ilẹ̀ Yorùbá yẹn á sọ pé àwọn fẹ́fẹ́ tí gbọ́ petition táwọn lòun ò ní sáìnì ẹ̀. ṣé àwọn president kò fẹ́ dìbò kò ká fi 100 million lọ ra tíkẹ́ẹ̀tì kó bá débẹ̀ ẹsẹ̀ nìkan máa fẹ́ kówó jẹ mọ̀ ń bọ̀ ń bẹ̀. àwẹ̀ ti tẹ́ ẹjẹ́ á ṣe fàájì ara wa inú ẹ ò ní bàjẹ́ jàre. ẹ̀yin tá ìṣẹ́jọ́ ìbílẹ̀ ní ẹ jẹ́ kẹ́ máa jẹ ṣùgbọ́n lọ sign petition kó tó lọ ra kéèkì yẹn. jẹ́ kí n sọ kinní kan fún ẹ ẹni tó bá ń bẹ nílùú òyìnbó tọ́mọ rẹ̀ ò mọ́lé ó tiẹ̀ ṣèdè sí ọmọ rẹ̀ lọ́jọ́ kan ó mọ̀ pé ó sọ ọmọ rẹ̀ nù bẹ́ẹ̀. ọmọ rẹ̀ fọ́kátá ò wá kápá sókè inú rẹ̀ dùn ó ní akátá ó mọ̀ pé ò lè níran mọ́ nílẹ̀ Yorùbá. ó mọ̀ pé petition kan ní o sáìnì yẹn ní ìran rẹ̀. òmòye táàsì kan gbé kù ọ jẹ́ kí n sọ àṣírí kan kù ọ lẹ́ni tẹ́tí o gbọ́. nígbà tá a bá sanwó kan fún ẹ nílùú òyìnbó tán ti san fún ẹ wọ́n á kàdédé gbé original tax kan wá ní kó wá padà pé owó tán san fún ẹ yẹn ti pọ̀ jù máa dá padà ní tax ó mà kó kó ọrẹ́ nù kó wá wà. Sùlámánì wàá gbà yìí. mo ní so enjoy program yìí so n like ẹ mo máa ń bọ̀ lálẹ́ fún program ni mo ní má joyè Mákindé tí ń pọ̀ bá jẹ. Ọlọ́run ló yọ Sunday ò bá ti pa Sunday jẹ ọmọ olókìkí. kàkà ká pa wákìlì wọ́n dá wákìlì padà wọ́n lọ ń pọ̀lú Ìbàdàn jẹ. ó mọ̀ pé jẹ́ Ìbàdàn ló pọ̀lú Ìbàdàn jẹ. àwọn kan ní báwo lè ṣe wáyé àjọjú mi ní bàbá mi níyà ká bá kí bàbá mi lọ́rùn. owó òṣùṣù ó tún lọ pa Ṣọ̀ún jẹ. jẹ́jẹ́jẹ́ lọ́láàfin tó ń kóyàwó rẹ̀ jọ tó sì ń gbádùn àwọn ọmọge tí bàbá ò tí gbádùn kankan bàbá ṣe bẹ̀rẹ̀ ayé rẹ̀ Mákindé náà tó pàjẹ́ ọmọ ṣe o. apábo ni Mákindé ò wá ti pọ̀ bàjẹ́ báyìí. ó fi àwọn Ìbàràpá ló kàn lọ́nà Ìgbòho lọ́hùn. ẹ tètè máa gbàdúrà fọ́ba Ìgbòho kí Mákindé má lọ pàjẹ́. ẹ̀yin Ìbàràpá méjèèjì ẹ jẹ́ gbàdúrà kí Mákindé má pọ̀ bá yí Paramount King yìí jẹ. olórí burúkú gómìnà ẹlẹ́sẹ̀ òsì. petition
petition ni ẹni asáìnì àìsáìnì petition mọ́mí à ń loko ẹrú. Ó rántí lọ́jọ́ kìíní àná petition dàbí èjì àti adíkà fi sẹ́nu ọ̀nà nílẹ̀ Íjíbítì ni. Nígbà tí Mósè dé ó bá ọmọ Ísírẹ́lì oríṣiríṣi àrà ló ti ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Fáráò fi wọ́n ṣẹrú. Ṣùgbọ́n ńgbà tó dé ó ní ẹ̀yin èèyàn mi Ọlọ́run sọ pé òun fẹ́ jà fún wa. Àwọn kan gbàgbọ́ àwọn kan ò gbàgbọ́. Ṣùgbọ́n Fáráò bá sọ fún wọn wípé o ẹni tó bá fẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn sí ẹnu ọ̀nà ilé àtẹ́gbà rẹ̀ olóòní bá 2023 lọ. Lọ́jọ́ yẹn ń gbà tá a sọ fún yín pé àwọn ọba máa fẹ́ máa kú kẹ́. Ẹ̀rù ọba mọ́ ọba. Mo sọ lọ́jọ́ yẹn ní January mo ní ìran ọdún yìí mo sọ ìran ọdún yìí. January la sọ ìran ọdún yìí. Ẹ dákun ẹ má ka àwọn ọba sí mi lọ́rùn pé mi mo pa wọn o. Àkókò ọba lóde tó fi kú o. Àwọn oníjẹkújẹ ọba. Àwọn tí ò lè sòótọ́. Ẹ̀rọ Olúbàdàn tuntun òní aya Adébẹ̀ntì ẹ̀gbọ́n tó sọ ní. Ẹni pé kí ni? Mo ní pé kí ni? Ó ti sọ̀rọ̀ náà. Mo ní ó béèrè pé kí ni? Pé kí ni sọ̀rọ̀? Máàmi Elizabeth ẹ béèrè pé kí ni? Ẹlòmídẹ̀ tún máa pè mí á ní dádì, àwọn ti kú o. Ìyá kan dẹ̀ wá sẹ́ni ní gbogbo ọba tó ti kó dẹ̀ sẹ́ni ẹ̀ sórí WhatsApp mi. Mo bá pè mo ní mọ́mí jẹ́ mi mo ń pa wọ́n jẹ bẹ́ẹ̀ fi sẹ́ni ẹ̀ sí. Mo ní ọmọdé ilé kú wọn ní kágbàlagbà má jẹun tí àgbàlagbà lé ló pọ̀ ọmọdé ni. Petition ló dá ká sáyẹn. Kò sọ̀rọ̀ tó fẹ́ sọ ju petition yẹn náà lọ. Mo ní pé kíni Olúbàdàn ní ká lọ sign petition. Ó ní no going back yo. Ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá nation ẹ máa tẹ̀síwájú. Nígbà tẹ́ ń ṣọba àwọn onígóòdì. Nígbà tẹ́ ń ṣọba sàásùn sẹ̀. Nítorí alájọ́ ìròní ìrìnàṣẹ́ ẹnu yà mí gbà mo rí bàbá bíṣọ́ọ̀bù kan tó ń pariwo bí ẹlẹ́pọ̀n agan. Wọ́n ń pariwo ẹ máa àwọn aago ẹlẹ́pọ̀n láyé ìgbà yẹn ṣé wọ́n ti bí ẹ ń gbà náà. Mo máa aago ẹlẹ́pọ̀n. Mo ní ṣe ò dá aago ẹlẹ́pọ̀n mọ̀. Bùsí ó tiẹ̀ kọ́mẹ́ǹtì mi rí kọ́mẹ́ǹtì ẹ̀ ṣé ò wà ń bẹ̀ mo dẹ̀ rí pé ò wà ń bẹ̀. Ìjọ́ wo ló wá di silent washer? Ókè kó má wá Nàìjíríà ká má bàa gbé ọ. Mo ní ẹ sign petition gbogbo ẹ̀yin tẹ́ ń wà ní diaspora ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni ò sign petition. Ibi tó yẹ blessing àyìnà ẹ mà káàsán mọ́. Ẹ máa kí ibi tó yẹ jàre. Ẹ sọ fún ọpẹ́ gùntàn ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ. Àfi sùúrù o. Petition yẹn gan ló lè ṣe é. Mo ní Ọlọ́run bá mi sọ̀rọ̀ lórí nǹkan kan lánàá sẹ́. Ṣé o fẹ́ gbọ́? Ó dalẹ̀. Nígbà bá gbé program yẹn jáde lálẹ́.
ẹ̀yin tẹ́ ń ronú lọ́lọ́run ní wọ́n bá wí lọ́sàn-án yìí. Wọ́n ní kó kúrò lórí ìrònú. Ṣé o lè fọwọ́ sọ̀yà pé o ti sign petition? Olúwatóyìn náà wọ́n ti sign, máàmí yóò dára fún yín. Ẹ confuse àwọn èèyàn yín tán wà ní Nàìjíríà. Ẹ ṣàlàyé fún wọn pé ẹ bá ti ẹ̀ sign kò kan olóṣèlú pé kó pa ẹ̀. Tó ń bá àwọn èèyàn lẹ́rù jù ń bẹ̀ ni pé bóyá ńgbà tán bá ti sign petition orúkọ wọn máa hàn níwájú Tinubu ó lè wá pa wọ́n lọ́la. Ó mà gbọ́ àwọn tájọ́ olóṣèlú yẹn wọ́n tuntun jẹ poison ẹlẹ́ẹ̀kejì. Nígbà ìyàwó Buhari pè wọ́n pé kán wá jẹun wọ́n tún fóúnjẹ Fúlàní wọ́n fi yí wọn wọ́n ti jẹ́ kọ́kàn wọn lé sí ikú. Ó mọ̀ pé gbogbo àwọn tán fún ní oúnjẹ yẹn jẹ kí ọkàn wọn má lè yí padà ní oúnjẹ tí ìyàwó Buhari fún wọn jẹ yẹn. Àwọn ọba àwọn traditional gbogbo wọn náà ti lọ jẹun lẹ̀. Iye wọn ò ní lè ṣe ọkàn wọn á lè le bíi pé wọn ò ní fẹ́ jẹ́ ká sáì ní Yorùbá ẹjẹ́ ń parun lẹ́ẹ̀kan náà. Mo ní ẹ máa mọ ìtumọ̀ pé Ọlọ́run fẹ́ràn ilẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀. Ibẹ̀ nínú àwọn àṣàrò tí alẹ́ yìí la máa sọ nípa àwọn tó ń jà nítorí Adéyẹmí. Ẹ̀yin pásítọ̀ tí ẹ ríran ṣùgbọ́n tẹ́ ẹ máa wú gàgàgàgàgà lórí ìran tí ẹ ń sọ. Ẹ̀yin gan lẹ ń da ilẹ̀ yìí rú. Ṣé rí ìrìn àjò ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ara wọn? Ọlọ́run rán wa ká lọ ṣe ilẹ̀ Yorùbá. Ọlọ́run rán wa ká gbàdúrà ìtúsílẹ̀ fún àwọn èèyàn. Tí ń bá wo àwọn wòlíì tán bẹ nínú ara Yorùbá nation lọ́pọ̀lọpọ̀. Èyí tó jẹ́ olè wọ̀nbíà ló pọ̀ jù nínú wa. Bá ti wá gbọ́ nǹkan tí lágbájá sọ títà màdó sọ wọ́n wá padà wá lọ́lọ́run ló sọ fún wọn. Ibo lọ́lọ́run ti sọ fún ẹ. Wọ́n á máa káàkiri orí prógámù káàkiri wọ́n máa ṣa ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n wá lọ́lọ́run ló sọ fún wọn. Ibi àwọn ìrìn àjò tẹ́ ẹ̀ ń rí lórí social media ẹlòmíì ti lu gúdẹ. Àwọn ẹlòmíì nínú Yorùbá nation tí ò jẹ́ kán sign petition wọ́n ti tún kó sọ́wọ́. Ẹ ò sọ tàwọn babaláwo ò sọ tàwọn àfá ẹja sọ ti pásítọ̀ ara wa tèmi gangan. Àìmọye àwọn èèyàn tó pè mí pé dádì wọ́n ti kó sí páńpẹ́. Olùjàràdà kí ni jẹ́ bẹ́ẹ̀? Olùmọ̀kàràdà olùmọ̀rẹ́múnúmù kí ni jẹ́ bẹ́ẹ̀? Áńgẹ́lì wá sọ̀kalẹ̀ ó ní sọ̀rọ̀ fún ẹ. Mo ń gbà tó mo bá forúkọ Jésù bẹ̀rẹ̀ fún ẹ ńgbà tó o bá fẹ́ parí ẹ̀ tó o pè mí lẹ́yìn kí ni mo sọ fún ẹ? Mo ní o wá bọ̀ fá. Ngbà mo bá sọ mo ní àjọ lọ begún ilé yín. Èwo lọ Ṣàká òwò lọ Ṣòkò. Wọ́n bá bọ́ sórí Yorùbá nation orúkọ Jésù là ń pè ń bì. Ṣùgbọ́n mo jẹ́ kó yé ọ pé ìjìnlẹ̀ Yorùbá wà tó o lè fi gbàdúrà. Kéèyàn máa sọ pé òjò kàtàkàtà kì í wọlé kán mọ́mì àdúrà ló wà ń bẹ̀. Ìwọ rójò tó rọ̀rọ̀ tó wọlé kan rí. Bíbélì sọ pé omi kún ọ̀sá kún wọ́n dàpọ̀ mọ́ òkun ibi tómi wá lomi padà sí ọ̀rọ̀ kan náà la ṣe ń sọ. Ẹ tó sọ wípé bí Yorùbá lè tán lókun ṣó lè tán ni mami ọlá rẹ ò ní tán àdúrà ló ṣe ń gbà fún ẹ.
ṣùgbọ́n torí pé o mọ òtítọ́ Bíbélì sì sọ pé tó o bá mọ òtítọ́ òtítọ́ yóò sọ ọ́ dòmìnira. Àwọn ẹ̀tanú àti ìkùnsínú tá a fi ń bára wà jà ní Yorùbá nation òun ni ò jẹ́ káwọn èèyàn fẹ́ràn wa kán lè fẹ́ tẹ̀lé wa. Ọ̀rọ̀ petition yìí ló gbé gbogbo ọ̀rọ̀ yìí wá ṣùgbọ́n mò ń bọ̀ ń bẹ̀ lálẹ́. Bíbélì sọ pé ìrètí pípẹ́ a máa fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Bó bá gbàdúrà fẹ́ lòmíì tá a ní dáàdì kí ni Ọlọ́run bá ẹ wí. Ẹlòmíì á tún sọ pé ó ti tán náà nìyẹn dáàdì. Ẹlòmíì asánú Yorùbá ní ìgbà tó bá padà wá lọ pé lẹ́yìn á ní iṣẹ́ tèmi ti bẹ̀rẹ̀ látòrí 200,000 ó dẹ̀ fẹ́ jẹ́ àgbà òmìnira. Àwọn èèpo ti wù má lìkámà. Àlìkámà gan ti wù mépò. Ní tó mú ọ̀pọ̀ ènìyàn tó sọ pé mi ò mọ̀jẹ̀ lọ tẹ́ ní petition tí wọ́n tún kóra mi sínú ogun o. Ṣùgbọ́n mo ń fi tayọ̀tayọ̀ sọ fún ìwọ tó ń gbọ́ mi lénìí. Mo ń fi tayọ̀tayọ̀ sọ fún ìran tó ń gbọ́ mi lénìí. Kúrò nínú oko ẹrú ó yàtọ̀ sí kúrò nínú ogun ìdílé ẹ. Yorùbá nation ni ó jẹ́ ogun pé kúrò lóko ẹrú. Mo kì í ṣe gbogbo ẹ tó ń gbé l'Amẹ́ríkà God bless America lọ́lọ́run bless l'Amẹ́ríkà. Kì í ṣe ẹni tó ń gbé gbogbo Amẹ́ríkà àìmọye tó ń gbé Amẹ́ríkà ṣùgbọ́n tó gun ìdílé ń jà ń bẹ̀. But God has blessed the country. That is why you see all people are running to America. Ṣé àwọn tó ń gbé United Kingdom ṣé wọn ò jagun? We are not talking about the physical war. We are talking about the issue àwọn ogun àìfojúrí. Spiritual war. Ṣé president tó ń sign gay ṣé òun náà wà nínú ṣùgbọ́n ayé ìlú rẹ̀ sì ń dáa. Gbogbo nǹkan wọ̀nyí la máa gbé parẹ̀ tá a máa yànnàná ó ṣeé ṣe kí n ṣe ojú òpó lẹ̀ lálẹ́ kájọ wò ó. Ìdí tí mi kì í fẹ́ máa fi sójú òpó àbí máa gbé èèyàn wá ni pé mi ì fẹ́ jẹ́ kẹ́ ẹ rí ọ̀rọ̀ sọ sí Ọlọ́run tèmi. Ọlọ́run bá mi sọ̀rọ̀ torí mo ti sọ síwájú mu ní ìrètí pípẹ́ a máa fa ìrẹ̀wẹ̀sì ọkàn èmi a máa béèrè lọ́wọ́ Ọlọ́run kí ló fa ìdádúró gan. Nínú tí Ọlọ́run bá mi sọ ní ǹjẹ́ àwọn èèyàn a máa fi ọ̀rọ̀ mi gbóhùn gba nǹkan tí ò tọ́ lọ́wọ́ àwọn èèyàn. Àgbédègbẹ́yọ̀ ṣó ẹ máa káàsán o. Orí ẹ ò ní gbàbọ̀dì. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Ẹ dẹ̀ kú lédè bàbá wa. Tó bá fẹ́ kéwì tó fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ tó fẹ́ ṣe jọ́ àgbédègbẹ́yọ̀ ọ̀rọ̀ wà ńlẹ̀. Ẹ ti máa gbédègbẹ́yọ̀ látọjọ́ tó ti pẹ́. Lẹ́ẹ̀kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àgbáyé náà ni. Ẹ ní tẹnu gbó bí ọwọ́. TJ ẹ káàsán o Àjàyí ẹ mà káàsán Gabriel. Mo ní nǹkan tí Ọlọ́run bá mi sọ rèé pé wo ọ̀pọ̀ àwọn èèyàn ni wọn ò sáìnì petition yẹn. Mo wá rí i pé lóòótọ́ ni ó ní àwa gan tá a pera wa ní wòlíì pásítọ̀ tá a wọ inú Yorùbá nation àbá ti jókòó ara wa ká má sọ pé wòlíì ni wá. Àwa gan láti jíbọ̀ àwọn èèyàn lọ́kàn tá ò fẹ́ jẹ́ lọ bẹ̀. Nígbà tẹ́ ẹ mọ ọmọ ọba kí ni orúkọ tí mo gbé wọlé wòlíì orúkọ Jésù ni mo gbé wá. Nígbà tí wòlíì gbé orúkọ Jésù wá. Bó bá ṣe tán tó ní kẹ́ ẹ wá tún máa bọ fá. Ó ní ifá yẹn gan lójú ọ̀nà. Ó tún dọ̀la oníṣàngó lójú ọ̀nà. Nígbà tó ní Ọya ní ojú ọ̀nà. Ó gbọ́ tó dọ̀la oníṣàpàná lójú ọ̀nà. Wọ́n bá yá wá ní Yorùbá ní sáà lè lọ́bì kankan.
Ǹjẹ́ Bíbélì sọ wípé bó bá gbóná kó gbóná, tó bá dẹ̀ fẹ́ tutù kó tutù, kò gbóná kò tutù. Kí ni Ọlọ́run sọ ń pa wọn? A máa tì wọ́n síta. Gbogbo àìmọye tó ti ṣẹ̀. Ọlọ́run dẹ̀rẹ́ kì í bá ẹlẹ́ṣẹ̀ rìn. Ọlọ́run dẹ̀rẹ́ ó dẹ̀ kórìíra ẹ̀ṣẹ̀. Ńgbà Jésù gbé ẹ̀ṣẹ̀ gbogbo ayé mi lórí igi àgbélébùú. Ó ní bàbá ìwọ ìbá jẹ́ kí ìrékọjá yìí ó kọjá lórí mi. Ṣùgbọ́n ńgbà tó rí pé Ọlọ́run ò wo bẹ̀ mọ́. Ohun tó jáde lẹ́nu bàbá mi ni pé bàbá dáríjì wọ́n torí pé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Sátánì ò mọ̀ pé òun ṣubú lọ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tí bàbá mi sọ wípé lẹ́yìn kẹ́yìn ní ọ̀rọ̀ méje rí igi àgbélébùú. Ó ní bàbá ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé o. Akíntayọ̀ Àìná, God bless you ma. Mary ẹ mà káàsán. Fúnmiláyọ̀ Ilésànmí ẹ káàsán o. Mo ní ẹjẹ́ sọ gbogbo rẹ̀ dálẹ́ mọ́ mi ń wọ́n ti tu pẹ́rẹpẹ́rẹ lálẹ́ yìí. Ṣítù ẹ káàsán o. Mo ní ṣe o ti sign petition ẹ. Ìtọ́mọ̀kàn rẹ pòrúurú tó fẹ́ ní interest nínú Yorùbá náà. Mo gbàdúrà débì kan tẹ́ ẹ̀jẹ̀ kẹ́ ẹ rí mi nínú ìwàásù tàná nìyẹn. Wọ́n ní tẹ̀yìn bá jẹ oyè àwòdì, ó yẹ kó lè gbádìí ẹ̀. Bí n bá pẹ́ra mi ní jíò Yorùbá nation mọ́mí, ó yẹ kí n lè mọ tó ń ṣẹlẹ̀ tí Yorùbá nation ò tí ì ṣe tán. Èmi ò kúkú ní parọ́ fún ọ. Èmi á máa sọ pé gbogbo yẹn lọ wádìí mi, Abíọ́dún ọmọ fún mi ni mò ń jẹ́. Janet fẹ́ràn mi ọmọ káàsán o. Sade Gòdì ọ̀hẹ́ mọ́ mi ẹ káàsán ẹ kó ń gbẹ o. Mọ́ mi àwùjọ sáyé pẹ́ ni. Àwọn alálẹ̀ ò ní padà lẹ́yìn. Ẹ ò ní ṣubú dànù. Pásítọ̀ Mọ́tì wà àwùjọ ṣe débi èrè. Pásítọ̀ Olúmúyìwá dádì mi, God bless you sir. Fúnmiláyọ̀ ẹ mà káàsán dáadáa bẹ́ẹ̀. Mo dẹ̀ ní mi ní pẹ́ mo ti fẹ́ máa lọ náà nìyẹn. Ẹ jẹ́ àjọ pàdé lálẹ́ nígbà òkè ẹ jẹ́ kí ìfẹ́nu yẹn gún epo. Mary ẹ káàsán o. Mo ní nínú ìrìn àjò yẹn níbi tí a ti ń pera wa ní pásítọ̀ mọ́mì àìmọye ẹni tó ti kó sọ́wọ́. Ṣùgbọ́n nígbà tá a rí wa ká wí, a máa wá máa ranjú fò lórí Yorùbá nation. A máa gbàdúrà, ohun a máa gẹ̀dọ̀. Àṣẹ lórí irọ́ ni. Ó gbà bá wá dá ọ̀rọ̀ lẹ́lẹ̀, a wá máa sọ pé à ń kọ́ àwọn èèyàn nífà, à ń kọ́ wọn ní gòdì, à ń kọ́ kíni. Ẹ̀ẹ́dẹ̀ fún àwọn babaláwo lẹ̀, àwọn tán gba iṣẹ́ wọn. Bọ̀bọ́ kan mo wo program ẹ̀. Mo wo program bọ̀bọ́ yẹn, ó dẹ̀ dùn mọ́ mi púpọ̀. Babaláwo ni bọ̀bọ́ yẹn. Ó dẹ̀ confirm, ó ní babaláwo ni mí. Ó ní àwọn kan gba ẹ̀sìn. Ẹ̀sìn Kristẹni, ṣé really Kristẹni ni ẹ́? Ẹlẹ́ẹ̀kejì, ṣé really Muslim ni ẹ́? Ṣé really babaláwo ni ẹ́? Ó yẹ ká lè mọ ibi tá a tọ̀. Ẹni tó ń jogun Yẹmí, ó ṣeé ṣe kó cross lọ sí Pastor Ògúnyẹmí o. Some people do some mistakes sometimes. Nígbà bá máa ṣe program yẹn ọ̀rọ̀ lórí orúkọ. Orúkọ a máa fa ogun sínú ayé ẹ̀. Ẹlòmíà wá lọ yí orúkọ ẹ̀ padà. Kàkà kó dúró sórí orúkọ yẹn kó dẹ̀ rí búùkù àwọn ogun tó ń ja orúkọ yẹn kó dẹ̀ máa jẹ́ orúkọ yẹn.
ó ti gbàgbé pé orúkọ yẹn lọ́lọ́run kọ lẹ̀ fún un lọ́run. Àwa lòun jẹ́ Gabriel, àwa lòun jẹ́ Raphael, òun jẹ́ Andrew, òun jẹ́ Peter. Mo ti ẹ̀rẹ́ yẹn kan tó ń jẹ́ Ògúnjìmí. Nígbà ọba máa sọ ní Jésù Jìmí lòun dẹ̀ ń jẹ́ báyìí. Ṣé o rí pé ó ń tan ara rẹ̀ jẹ́ ó lọ ṣe changing of name? Ògúnjìmí la dẹ̀ kọ́ lẹ̀ fún ẹ lọ́run. Mo bá wá gbàdúrà Olúwa ṣàánú o. Ó nítorí pé a ti yí Abrahamu padà sí Abrahamu. Mọ́mí Abrahamu àti Abrahamu ṣe bí the same kan ní ni orúkọ náà kà yọ fáwẹ́lì kúrò. Ṣé nígbà tí Jésè sọ pé ọmọ ìbànújẹ́ lòun ṣe ń yọ Jésè kúrò ńbẹ̀? Ṣebí ìbànújẹ́ rẹ̀ la mú kúrò ńbẹ̀? Ṣé o mọ̀ pé àwọn Júdásì kan àyè Júdásì sílẹ̀ lẹ́nu? Àyè Júdásì yẹn ló jẹ́ ká rí pásítọ̀, ká rí wòlíì, ká rí àwọn ìránṣẹ́ Ọlọ́run. Àyè yẹn gan làwọn kan dà ń dín, àwọn kan sì tún dúró bíi Júdásì nínú ìgbàgbọ́ náà. Àdùnní bàdà ẹ̀ mà káàsán. Ìjọba bó bá ti ń ṣe tán bá mi jù sórí YouTube kíákíá lórúkọ Jésù ò ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí. Ìgbà prógámù ń bọ̀ lálẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. Mo kà ń ṣe atótónu eléyìí, mo fẹ́ jẹ́ ká ṣe fàájì torí ọ̀rọ̀ petition ni. Ìtò fà á táwọn ẹlòmíì pòǹgbẹ tẹ́lẹ̀ kan náà mọ́. Àwọn ẹ̀ka ń fọ́ àwọn èèyàn tá ń pariwo Yorùbá nation níṣẹ́ṣe. Ẹ sign petition. Àwọn wèrè wọn ò sign ní ẹ̀. Kí ló dé tó ò sign ní ẹ̀? Oko ìyàlẹ́ ó kú sí. Wọ́n ti jẹ májèlé olóṣèlú. Mommy, you need to search yourself very well. You need to search your something that came out of your mouth. Àwọn pásítọ̀ kan wà láàrin wa. Àwọn wòlíì kan wà láàrin wa. Àwọn àfáà kan wà láàrin wa. Àwọn babaláwo kan wà láàrin wa. Tó jẹ́ àwọn èèyàn ti kó sí wọn lọ́wọ́. Tó ti mú àwọn èèyàn ṣègbè. They are waiting a lot of things. Ìtàrò pa ń kó bọ̀ láyé mi. Nílẹ̀ Yorùbá nation. Ẹ ti fọgbọ́n gbà lọ́wọ́ wọn. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé bá a ṣe fi lélẹ̀ nìyẹn? Ìbá ń sọ pé a fẹ́ nu mi jẹ́ wọn. A fẹ́ yọ wọn kúrò lóko ẹrú. Ṣùgbọ́n ọ̀pọ̀ fi ṣoṣù. Wọ́n fi ń para ni. Wọ́n ò lè sọ síta. Ó di iṣó inú ẹ̀kú. Àmúmára ni. Onígbà tẹ́lẹ̀ mi ò lè sọ pé ó ti sọ bí 100 pounds sínú. Ẹlòmíì ti sọ 10,000 pounds sínú. Ìṣòro tó ń ṣe ẹlòmíì ńgbà tó jọ Yorùbá nation tó sì ń rí babaláwo tó ń rí pásítọ̀ tó ń rí wòlíì tó ń rí àfáà ń bẹ̀. Ó rò pé ẹ máa bá ń sọ̀fọ̀ ogun ayé òun. Kàkà kẹ́ ẹ wá sòótọ́ fún ẹni bẹ́ẹ̀. Irọ́ lẹ pa fún. Àìmọye àdúrà tá a lè gbà káwọn Tinubu gan kán pàdánù agbára. Ẹni tó wà lórí stroke ẹ tuntun fi stroke míì gbàjà. Ṣé ẹni tó ń kówó bọ̀ Nàìjíríà tẹ́lẹ̀ ti parọ́ fún pé Yorùbá nation la fẹ́ lọ? Àwọn kàńdá inú rẹ̀ sí. Ẹ gbọ́dọ̀ ṣòtítọ́. Tí mo bá máa dálẹ̀ gan. Nígbà tọ́rọ̀ yẹn yé mi nínú àná tọ́lọ́run bá mi sọ̀rọ̀ bójú yẹn ṣe ń rọ̀. Mo sùn sórí ibùsùn mi. Ó ní bí ọdún ọmọ fún mi. Ó tọ̀ mí wá. Ó ní wọ̀n àwọn èèyàn wọn. Ó ní láti kò sí ní tí mo lè ṣe sí. Tó bá jẹ́ pé à ń gba fọ́ọ̀mù ni. Tá a bá tiẹ̀ gba fọ́ọ̀mù jù bẹ́ẹ̀ lọ. Ní òní kí kàńdá kó má wà nínú rẹ̀. Some people have lied to some people. Èmi á máa sọ tí n bá ní ohun àṣírí kan sí ẹ lọ́wọ́. Kó o sọ fún mi o. Tí mo bá fàkókò yìí sọ fún yín, ńgbà tá ń dáwó Lady K ńgbà yẹn. Ẹ bá ń ṣèǹjì iná yẹn. Ńgbà tá ń dáná iná Lady K. Kí jẹnẹtọ̀ ló kú àmọ́múnádé. Ńgbà bá mi palẹ̀kùn yẹn mọ́ra. Ńgbà tá ń dáwó Lady K nígbà náà. Mọ́mì ọ̀pọ̀ ńgbà tí mo rí pé àwọn èèyàn ti dá bí 50,000 mo yá pé mo fi ránṣẹ́ sí. Ńgbà tó yá mo ní àwọn kan tó fẹ́ máa pè mí. Mo ní ẹ wá o, kàkà kẹ́ ẹ máa pè mí. Mo ní Lady K ti bọ́ ọ̀ta. Ẹ jẹ́ á pé kẹ́ ẹ gba àkáǹtì ẹ̀ kẹ́ ẹ máa fún. Mo dẹ̀ pé àwọn tó bá ti fẹ́ pè máa kà fún un. Mo dẹ̀ béèrè lọ́wọ́ Lady K ńgbà náà. Mo ní jẹ́ kí n máa fún wọn lákáǹtì fún wọn ní nọ́mbà ẹ̀. Wọ́n dẹ̀ mi ò mọ kankan pẹ́. Mami, mi ì ní parọ́ fún ọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń gbàdúrà. Mami, mo ṣe débi pé èèyàn kan gbéṣẹ́ fún mi. Nígbà tíṣẹ́ rẹ̀ ò wọ̀. Àwọn ẹbí rẹ̀ ò fẹ́ jẹ́ kí n bá ṣiṣẹ́, but mi ì sì fẹ́ parọ́ fún. Torí iṣẹ́ táwọn èèyàn ṣe. Mami, it's not polite to see the house. Ilé yẹn ò dáa. But mi ì ní sọ ju bẹ́ẹ̀ lọ. Nígbà tó owó rẹ̀ kan sì ń bẹ lọ́wọ́ mi. Mo dẹ̀ pé nígbà tó yá ó ní owó mami mo fún òun lú 80 ẹ má jẹ́ sọ iye owó yẹn mo dẹ̀ send account náà
wọ́n dẹ̀ send ẹ̀ mami ebi ò pa mí débi owó yẹn mo dẹ̀ send owó ẹ̀ padà sí. Ngbà send owó rẹ̀ padà sí òun fúnra ara rẹ̀ nígbà ọdún Easter yìí mo kà wá surprise ni mi mọ̀ pé ó ná kan tì mí lọ́wọ́ mo kà rí tó tún send 25,000 sí mi ni mo bá pè é mo ní màmá mo mà rówó kan lákàntì mi kí ló dé ó ní mo fún yín nítorí mo fún yín fún ọdún mami bó o bá ṣe bí bó o bá ṣe rere ara wa yá ọ bí lóòótọ́ a bá àwọn èèyàn ṣiṣẹ́ ṣùgbọ́n mo máa ń tẹnu mọ́ kí ló ṣe fáwọn èèyàn gbogbo àwa tá a pera wa ní pastor you do a lot of things to people. ẹ ti ṣe àwọn nǹkan tó ti mú ọkàn àwọn èèyàn sá fún Yorùbá nation ẹ ti ṣe àwọn nǹkan tó ti mú àwọn èèyàn sá fún Yorùbá nation tó mú àwọn èèyàn sọ wípé irọ́ ni wọ́n pa ń bẹ̀ wọ́n fi ọgbọ́n kówó jẹ ni that is why you see them torí ṣé ẹni tá a fèrú gbowó lọ́wọ́ ẹ̀ ó wá ní kó wá sign petition kò lè sign mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run mo ní ẹlẹ́dàá mi ṣẹ̀dá mi láhàn mi I'm not fearing to talk mi ò bẹ̀rù ẹnikẹ́ni ẹ̀yin wòlíì tẹ́ wà lórí Yorùbá nation látòrí ọmọ ọba Abíọ́dún di ẹni tó kéré jù mi ò mẹ́ni tó kéré jù bẹ́ẹ̀ sì ni ò mẹ́ni tó dàgbà jù mi ì sì mọ anybody gbogbo pásítọ̀ tó wà lórí Yorùbá nation you better go and mind yourself kó má jẹ́ wípé a máa pàdánù ara wa but mi ì fẹ́ ṣe program yẹn now mo fẹ́ sọ program yẹn di àṣálẹ́ fún ẹnikẹ́ni kí gbogbo ara ilé àti ọ̀nà ká lè gbọ́ why people tó máa gbé wọn lọ sínú group ẹ lọ dá group ilẹ̀ ẹ dá group èké àti ó ti pẹ́ tí mo ti rí ṣùgbọ́n wọn ò kí fún mi ní opportunity ẹ má pè mí lákòókò yìí ẹ jọ̀ọ́ àti fún mi ní pass láti kọjá lọ tọ́lọ́run ò bá sì fún mi ní pass I won't say anything because it's not my mi ò ní kí ẹni tó máa bú mi má bú mi mi ní ẹni tó máa sọ̀rọ̀ sí mi má sọ̀rọ̀ sí mi but I will tell you the truth will set me free ẹ lọ mọ ìdí ara yín ẹ lọ mọ ìdí àbí kẹ́ báwo lóyìnbó tẹ́ ń sọ ẹ lọ ṣọ́ra yín torí tẹ́ ẹ bá ṣọ́ra yín kó má jẹ́ pé ikú tí àwọn ọba kúkù àwa la pìrìsẹ́ńtà ló máa padà wá máa kú ẹni pásítọ̀ ni yín wòlíì ni yín nínú orí ìkan wọn ni wọ̀nyí àwọn èèyàn dẹ̀ ń pè yín ẹni àdúrà lẹ́ ń gbà fún wọn. Some people are doing some things that tí ò mú inú àwọn èèyàn dùn. Go and observe yourself. Kí ni mò ń ṣe? Mami, kí ló ń ṣe? Ìwọ tó ń gbọ́ mi yẹn, kí ló ń ṣe? As a presenter, àbí kí ló báwo lẹ jẹ́ ń pè wọ́n? Àwọn ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ kí lórúkọ tá ń pera yín? Èmi náà wà ń bẹ̀. Kí ni mò ń ṣe tí ò mú inú Ọlọ́run dùn mọ́ sí ilẹ̀ Yorùbá? Àdúrà wa hang up. Wọ́n ní ìjọ tí Joshua ti gbàdúrà làdúrà rẹ̀ ti gbà. Ṣùgbọ́n àwọn ọba, àwọn alágbára ojú ọ̀run, àwọn kí ni máa ń pè? Àwọn balógun Persia. God bless you, boy. Wọ́n ti wà lójú ọ̀nà. Are you hearing me? Wọ́n ti wà lójú ọ̀nà. They are tightening your glory of Yoruba nation. Mo ò fẹ́ jẹ́ kí àdúrà wa wọlé. Who is Tinubu níwájú àdúrà Ọlọ́run? Who is àwọn alágbára tẹ́ ẹ fẹ́ jẹ́ kí Ọlọ́run ó sọ mọ́lẹ̀? Because ohun ìríra tẹ́ ẹ ti ṣe. Israeli ṣẹ̀ nígbà yẹn ẹran tí ìta Káánì. A sọ fún Joshua pé lọ. Lọ ẹ lọ jẹ ìlú yẹn run. Oh my God, ẹ má ti pè mí mọ́. Ẹ lọ ìlú yẹn, ẹ lọ jẹ ìlú yẹn. Ẹ má mú kankan bọ̀ ńbẹ̀. Ìlú tó ní gòdì, ìlú tó ní gbogbo nǹkan èmèrèmèrè. Ṣùgbọ́n Káánì olè, oníjẹkújẹ, ẹlẹ́nu bọ̀tìọ̀ tí ó gbowó olówó ó fẹ́ máa yọ lẹ́ẹ̀kẹ́. Ó fẹ́ máa lo Range Rover. Irú mọ́tò wo náà làwọn bẹ́ǹsì yẹn kí lórúkọ tán pé? Fọmọ́tìkì. Wọ́n fẹ́ máa lo fọmọ́tìkì àìròtẹ́lẹ̀. You deceiving people. You collecting money.
ó wá sọ pé ìran rẹ yóò dára fún ìran rẹ táwọn kan sunkún lórí Yorùbá nation lójoojúmọ́. You need to search, mommy. Go and sign your petition. Go and sign your petition. I won't deceive you. Gbogbo lórí ọ̀rọ̀ petition wá rí pé mo sọ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí. But now, tí mi bá gbọ́ voice of God lórí kankan, mi ní force yẹ kó go for it. Because in tí mo gbọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation ni pé move forward. Nǹkan báyìí ni kó máa ṣe nípa abẹ, nǹkan báyìí ni kó máa ṣe ń bẹ, nǹkan báyìí ni kó máa ṣe ń bẹ, nǹkan báyìí ni kó máa ṣe ń bẹ, mo dẹ̀ ń ṣe kó dẹ̀ yẹ. Mi kọjá àyè mi ń bẹ. Àwọn èèyàn tó ń pè mí mọ́ mi, ọ̀pọ̀ gan ti bínú because ńgbà tá bá pè mí, mo lè má ráyè gbàdúrà fún ẹ tó jẹ́ pé mo ń bá assignment of Yorùbá nation lọ tí mo fẹ́ lọ gbàdúrà níbì kan. Màá kà ní kó pè mí padà. Ẹlòmíì gan ti pè lẹ́mẹ̀wá, dáàdì mo ti pè yín mo mọ̀ pé ẹ bísí. Ńgbà bá dẹ̀ gbàdúrà fún ẹran tí ń bá rí ẹ lọ ka Bíbélì báyìí ká bá. Ìwọ mo sọ lẹ́ni ẹ ṣí ẹ ọ̀rọ̀ yìí sí everywhere. Kẹ́ ẹ wá kóòtù mi pé ọmọ bá o mo gbowó ẹ mi ò bá ẹ ṣe prayer mi gbowó lọ́wọ́ ẹ rí owó tá ń gbà owó tùràrí tí má dẹ̀ sọ fún ẹ kò ju 5,000 lọ. Willingly ni mi dẹ̀ ní sọ fún ẹ pé lọ n bá gbàdúrà fún ẹ tán lọ mówó wá no ètí bá ẹyin èèyàn lẹ́wà ń bí báyìí bí 70 people àbí 100 people ti wà ń bí báyìí 1,000 people dẹ̀ ni torí nígbà míì wà tá máa wò bí 70 ó lè jẹ́ 1,000 ló ti wò. Ẹ lọ béèrè ọmọ ọba Abíọ́dún ọmọ fún mi mo ní ẹ máa wádìí ṣé olùbọ̀ tí nǹkan tẹ̀mí sọ fún ẹ kì í ṣe pé ọ̀rọ̀ ìbínú wọn ẹlòmíì wọ́n ní bóyá ẹ torí pé bóyá àwọn èèyàn fún lówó wọ́n máa ń sọ káàkiri because mo wádìí ẹ̀ dáadáa lọ́lọ́run wọ́n ní mo ní ẹ̀sà tí mo bá sọ̀rọ̀ yìí ṣé kì í ṣe pé àwọn èèyàn máa sọ pé bóyá torí pé àwọn èèyàn contribute nǹkan fún mi àbí àwọn èèyàn nínú Yorùbá nation àwọn èèyàn wọn ò máa gbóríyìn fún mi àbí wọn mọ̀ ṣe kíní kan mo ní ṣé àwọn èèyàn ò ní put ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run tún bá mi wí lórí ìyẹn mami mo ṣe kíni àtún bá mi wí pé lọ gba àdúrà lórí ìkúnlẹ̀ fún wákàtí mẹ́ta to ask that question from God. Mo dẹ̀ tún gbà lánàá mi jáde yàtọ̀ sígbà tí mo lọ sájà lánàá inú òjò yẹn mo dẹ̀ tún padà. Mo sọ fún Mẹ́ẹ̀dì àmú ni mo fẹ́ ṣe program àwọn èèyàn dúró dè mí àwọn èèyàn pè dáadé ẹ̀ ṣe ẹ wàásù fún wa láàárọ̀ ni mo ní mò ń bọ̀ but lẹ́yìn ẹ̀ Ọlọ́run ní no o gbọ́dọ̀ lọ ṣe wàásù kankan torí pé ilé rẹ àti nǹkan tó mo fẹ́ rán ọ níṣẹ́ ó dẹ̀ kọ̀ láti má jíṣẹ́ yẹn you need to serve for the punishment and I serve it that yesterday mi ń lọ bí kankan mo dẹ̀ wà ń bẹ̀ mo kúnlẹ̀ mo gbàdúrà tí n bá gbé kámẹ́rà wá rí ẹsẹ̀ mi lé lórí ìkúnlẹ̀ tí mo wà complete more than 4 hours ni mo fi wà ń bẹ̀ tí mo dẹ̀ ń bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ but mo fẹ́ jẹ́ ká ẹ mọ̀ pé ẹlẹ́jẹ́ ká ẹ̀yin ọmọ Yorùbá nation ibi tó o bá fẹ́ lọ ni kó o lọ má máa sọ pé tí pásítọ̀ sọ fún ẹ pé nígbà tí mo gbàdúrà fún ẹ tán mo gbàdúrà fún ẹ mo bá pray fún ẹ tán nígbà mo pray fún ẹ tán mo ní mọ́mì wà lọ bẹ́ẹ̀gùn lẹ́mi máa sọ àṣírí fún ẹ ó ṣeé ṣe ká gbàdúrà fún ẹ ó ṣeé ṣe kí ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà fún ẹ don't let me deceive you kó jẹ́ pé ìrìn àjò rẹ lẹ́yìn àdúrà rẹ nígbà míì ó ṣeé ṣe àdúrà míì wá kán ta ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ àwọn tán sọ pé New Testament orí ọ̀fẹ́ ló jẹ́ kán máa dúró sórí orí ọ̀fẹ́ òun ni ò jẹ́ kádùúrà gbà lẹ́ni ẹ padà láti bìgínì ọ̀rọ̀ Ọlọ́run kò kéré ẹ lọ wò láti Genesis to Revelation that is why you tó bá fẹ́ ka scripture tó nítumọ̀ láyé ẹ. Àfọlábí ayé rẹ̀ á dáa mami ẹ dákun ẹ bá ń sọ fún wọn ká ṣe máa sign ní petition tó o bá dẹ̀ rí tí ẹ sign mami just call me nọ́mbà mi rèé pè mí màá béèrè àwọn information kan lọ́wọ́ ẹ á dẹ̀ send ẹ̀ sí Koiki ọ̀ká send ẹ̀ sí àwọn tí mi bá rí ṣe àwọn bíi kí lórúkọ tó ń pè màmá tó máa ń sọ̀rọ̀ petition dáadáa jù yìí màmá dára àwọn náà máa ń sọ kí lórúkọ tí màmá yìí what do you call it ṣó yẹ kó rí bẹ́ẹ̀ a lè fi ránṣẹ́ sí wọn mami dáàdì tẹ bá dẹ̀ mọ Koiki ẹ lọ máa test ẹ máa sọ fún Koiki lẹ́ni pé oríṣiríṣi àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ń pè ẹ́ dákun máa gbé kọ́ọ̀lù tó bá ti jọ́ lórí ọ̀rọ̀ petition torí we need to talk about petition mo dúró máa dẹ̀ tún pé Koiki èmi àti rẹ̀ gbọ́dọ̀ ṣe program mi ń bẹ̀yàn kì í ṣe program pẹ̀lú ẹ̀ o torí látọjọ́ tó ti mọ̀ mí tí mi bá tó bá pè mí máa ní mi ò ṣe àìmọye ẹ má bínú àwọn èèyàn tán ti lẹ́tà sí mi pé ká jọ ṣe program máa ní mi ì ṣe ìtí mo dẹ̀ fi ṣe program pẹ̀lú Tẹ́ni ọmọ ológo ni pé tí Tẹ́ni bá pè mí pé ká gbàdúà àdúà nìkan ni bọ̀ tó bá ní ká lọ́jọ́ ṣe Yorùbá ni màá ní mi ì ṣe ẹ bèrè lọ́wọ́ ẹ̀ bọ̀ tó bá ní dáàdì a fẹ́ gbàdúà torí àwọn ọmọ a fẹ́ gbàdúà torí ìdílé a fẹ́ gbàdúà torí yẹ Yorùbá nation àdúà máa wá
kò sí nínú àwọn tó wà lórí social media yìí tẹ́ ẹ bá pè mí pé ká jọ gbàdúrà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá I will join you. Torí pé mi lè ó lè gbé mi wá sórí program kó o béèrè question tí mi ò mọ̀ pa rẹ̀ lọ́wọ́ mi kí n sì dá ọ lóhùn kì í sọ̀rọ̀ gbéraga torí tọ́lọ́run ò bá sọ fún mi mi ní nẹ́fà wá sọ. That is why gbogbo tí mò ń sọ mo sì sọ pé mo fẹ̀mí mi lélẹ̀ tí Nigerian government bá gbé mi sẹ́wọ̀n àbáwọn tí mo sọ̀rọ̀ rẹ̀ bá sọ pé mo bà wọ́n jẹ́ kán wá gbé mi mo dẹ̀ máa dúró lórí ká wá wo pé wọ́n gbé àmọye wòlíì. Jeremiah nígbà tí wòlíì pè wọ́n wòlíì ọba yẹn sọ fún pé ẹ já lọ bèrè ní ọwọ́ wèrè wòlíì yẹn bóyá òun máa dé nígbà tó dẹ̀ rí pé àwọn èèyàn dé ẹ ṣe Táíwò Ṣẹ́gun dádì www.ominidayoruba2022.org òun nìyẹn lórúkọ Jésù orí yín ò ní gbàbọdè bẹ́ẹ̀ ṣe bá mi kọ síta yẹn ẹ sáìnì petition yẹn Ọlọ́run lọ́wọ́ sí tọ́lọ́run ò bá lọ́wọ́ sí máa sọ fún ẹ àìmẹ́ni tó ti béèrè lọ́wọ́ mi mo ní mi tí ìgbóhùn Ọlọ́run lórí ẹ̀ mo ní but ó dáa ẹ sáìnì ẹ torí Sunday nìkan sáìnì ẹ àwọn bàbá Akíntóyè nìkan sáìnì ẹ wọn ò làwọn méjèèjì yẹn ò lè kó wa lọ sọ́wọ́ olóṣèlú padà mo ní pàpà síbẹ̀síbẹ̀ Sunday ayé ajókòó ẹ̀ pé òun ò ṣe Yorùbá nation mọ́ everybody adé dúró bọ̀tẹ́ yẹn bá wá dúró lórí ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ mi gẹ́gẹ́ bá tòdí ẹ̀ ní tí mo sọ ni pé bó o bá wòlíì tó bá ti sọ fún ẹ pé a máa bọ fá fún ẹ a máa bọ Ọ̀rúnmìlà a máa bọ Ṣànpọ̀nná mọ́mì tètè yá fẹsẹ̀ gé tó o bá wá fẹ́ bọ fá tó o fẹ́ bọ Ṣànpọ̀nná tètè lọ mójú àwọn tó ń sọ̀rọ̀ babaláwo mọ́mì kan wà ń bẹ̀ ẹ́ sìn tán máa ń sọ àwọn pa ifá sọ àwọn kinní kan they know much about it you can go there nobody will stop you for your interest ní ayé rẹ ní nobody force you to do ẹ̀sìn tó bá ń wẹ̀ God ẹ̀sìn ó tí ìmẹ̀sìn tó máa bá lọ́rùn if I'm preaching to you pé ọ̀nà ọ̀run gangan ni kírísítẹ́nì ó lè má jọ́nà ọ̀run bíbélì sọ pé tó o bá gbàgbọ́ kó ṣe kíni dì í mú ṣinṣin ìgbàgbọ́ bàbá kò lè ṣe kíni kò lè gbọ́mọ là bíbélì náà sọ ó ní ta ni ènìyàn rere kò sí tó bá jẹ́ pé àwọn ọṣẹ kìlìbà àwọn kí lórúkọ tán pọṣẹ ọṣẹ sàbùsàbọ tó bá jẹ́ ọṣẹ bìsàbìsà ló fẹ́ máa fi wẹ̀ tó dùn ló bí ẹ wọ́n ọlọ́ṣẹ bìsàbìsà lọ má wá ọṣẹ bìsàbìsà wá sọ́dọ̀ pásítọ̀ má jẹ́ kí pásítọ̀ máa tàn ẹ́ jẹ má jẹ́ kí èèyàn máa sọ pé orí odò gangan lórí òkun lórí ọ̀sà ní ìṣẹ́gun ayé rẹ wà lóòótọ́ o lè létí òkun ṣùgbọ́n tó bá ti sọ pé àwọn fẹ́ lọ bọ Iyemọja láàrin odò mọ́mì ó ṣeéṣe kí n gbàdúrà fún ẹ pé o fẹ́ mú sweet o fẹ́ mú iyọ̀ ojú yín ládẹ̀ tó máa gbé kámẹ́rà tí a máa dà sómi òkun for your blessing ni àwọn ìlú míì tún wà nínú omi when you want to know about it gbogbo àwọn kan wọ̀nyí nígbà tó bá takoko mi ìfẹ́ ṣàlùmọ́là mo ní program rẹpẹtẹ mọ́mì nígbà tó Ọlọ́run bá set mi tán tí mo jókòó sínú church mi máa kọ́ ẹ mi ní kọ́ ẹ ní fáwọ́ mo lè máa ń pa wọ́n lè bí mi nílé babaláwo ọ̀gbọ́n nílé oníṣègùn nílé onímọ̀lẹ̀ nílé onílé babají wọ́n lè bí mi ń bẹ̀ I know much about that but I'm not having anything with them I know the Christy ló là mí lójú gbà tí mo fọ́ lójú èmi ò sọ pé kò séwé kò ségbò àwa ń fi egbò tún ọmọ ayé lóore ni ẹni tí ẹ̀fọ́rí túùlù mú mo lè gbàdúrà fún ẹ kó stop ó ṣeéṣe adẹ̀rí gbà mí ṣùgbọ́n Ọlọ́run ti mọ̀ pé you know about it very well pastor tó mọ̀ pé ewé kan egbò kan bàbá sasùn la máa papọ̀ tá a máa fi fọ orí ó wá deceive onímọ̀wọ́ rí a máa ṣiṣẹ́ yẹn ó ní àwọn kọ̀ọ̀kan tá a máa àwọn áńgẹ́lì kan tá a máa pè a máa ṣe sí ọṣẹ àwọn a máa fi fọ orí yẹn tá a bá ti fọ orí yẹn túùlù yẹn ti lọ and you used to deceive it wọ́n ní èṣù ní ìyá mi a máa sọ pé èṣù ní í ṣe Ọlọ́run ní máa ń gbọ́ pẹ́ẹ́ why to contend her or him pé orí ẹ̀ tó ń fọ́ ẹyọ túùlù ni ṣùgbọ́n nípasẹ̀ Kristi ohun gbogbo yóò di ṣíṣe a máa ra ọṣẹ àárà ilé a máa fi fọ́ o orí ẹ̀ ò rẹ̀ ní fọ́ ẹ mọ́ o lè fọ́ túùlù kó fọ́ mọ́mì ẹlòmíì ló máa gbé lọ wàá lọ dà síbì míì tó o bá ti dà sẹ́nu ọ̀nà ẹlòmíì ni ó padà gbé lọ torí bíbélì sọ ògbọ́n tẹ̀sù sọ nínú Jóòbù orí kejì that is why people are deceiving people torí túùlù wà ní kó wá pe ewúrẹ́ ẹni tó bá sì fẹ́ lọ́kàn ewúrẹ́ ṣé o mọ̀ pé odidi ewúrẹ́ ni ó rà ẹni tó lọ́kàn ajá lòun fẹ́ jẹ ọkàn ajá la fẹ́ fi ṣe nǹkan fún ọ o mọ̀ pé odidi ajá ló rà that is why you deceive yourself a máa sọ fún ẹ pé torí pé o jókòó sí lóyìnbó o lè wá sí Nàìjíríà torí kó o bá lè wá tọ́jú ara rẹ
kó o lè gbàdúrà. Àwa la ní orí òkè tó dára jù níbi tá a ti ń gbàdúrà. Ilẹ̀ Yorùbá ni àdúrà pín sí, ilẹ̀ Yorùbá ni ògùn pín sí, ilẹ̀ tá a lè jẹ́wé, tá a lè jégbò, tá a lè bẹ́ ohùn, tá a lè bẹ́ òṣùpá, tá a lè bẹ́ igi, tá a lè bẹ́ ilẹ̀. Ilẹ̀ láti kọ́kọ́ sọ̀sán yìí. Èfóònù tá a ń lò lẹ́ni, we practicalize this in Yoruba land. Láyé ìgbà àwọn bàbá wa, wọ́n máa wà nínú oko, ọ̀sán yìí wọ́n á máa sọ̀rọ̀ nínú ilé. Oh my God, time has gone. Mi ìfẹ́ pẹ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kó pàdé lálẹ́. Ẹ jẹ́ máa lọ, time ti pọ̀. We have where we are going to, because we have a lot of program. Ẹ má worry, lọ́jọ́ Wednesday a máa ṣe ìsọjí kan nínú ṣọ́ọ̀ṣì kan. Gbogbo yín náà lẹ máa bá mi pàdé ńbẹ̀. Mami, kùtùkù ahun lọ́jọ́ náà torí pé àdúrà àgbáyọrí la fẹ́ gbà ńbẹ̀. Ó ṣe ṣe látago 5 sí aago mẹ́fà bí sí méje or 7 àparipo, and but we take it live. A máa gbé ní live, but wàá bá mi pàdé bẹ́ẹ̀. Some people have been asking church. Orí òkè la ní, but a máa ní ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́ torí a ti padà sékòó. A máa tó ní ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́ torí inú igbó, torí àwọn Fúlàní ti sọ pé àwọn èèyàn ní dáàdì bẹ́ẹ̀ ṣe ń wọnú pé kí wọ́n máa pa yín mọ́ inú igbó, kí wọ́n máa sọ pé àwọn Fúlàní náà wá bá yín, àwọn Fúlàní náà wá bá yín bẹ̀, kí wọ́n máa jẹ́ pé àwọn máa wá pa yín bẹ̀. Ẹ jẹ́ ká wà gbangba ká wá bá yín bẹ̀. That is why we are looking for some area. Mami, tí wọ́n náà má jẹ́ tó bá dẹ̀ jẹ́ olóṣèlú tó ló fẹ́ fún wa ní hall tá fẹ́ máa lò every Wednesday. Wákàtí àánú every Wednesday we are looking for the hall tá lè máa lò. Ìwọ náà lè sanwó bẹ̀ mami, kò ní ká lọ máa lò bẹ̀, ká lè máa polówó. Ìwọ náà lè wàá lè tó bá ní ìwé ìgbélú tó ti lè wá sí Nàìjíríà, wàá lè wá pàdé ọmọ ọba ńbẹ̀. Ogun ayé rẹ̀ yẹn Ọlọ́run wá lè ṣẹ́. Wọn ò ní lè sọ pé ìyá àjẹ́ kan ló ń ṣiyẹ́, wàá lọ rúbọ ayé, wàá rúbọ ṣọ̀pọ̀nná. Wọn ò ní lè gbá ẹ. Wọn ò ní lè sọ pé a fẹ́ ra kándù ká máa tíṣì ẹ pé kàbí kó o mú kándù kó o máa gbá mọ́lẹ̀ kó o máa wọlé ká máa gbé kándù sí. People are deceiving you. You are deceiving yourself. Ẹ̀yin lẹ jẹ́ ká máa ẹ̀yin lẹ jẹ́ ká wa pásítọ̀ máa gbá yín. Nígbà bá gbàdúrà fún ẹ tán dáàdì tó sọ fún mi pé dáàdì ṣó ti tán náà nìyẹn. Nígbà tó ń béèrè lọ́wọ́ mi pé ṣó ti tán, èmi àwọn tó wá ronú sí pé Ọlọ́run ní sọ báyìí, èmi ò ní sọ rú ẹ̀ fún ẹ. But tọ́lọ́run bá sí mi lójú nínú àdúrà tí mò ń gbà fún ẹ ló ti máa mà pé in tí mo rí ni mo fi ń gbàdúrà. Tí má dẹ̀ wá gbàdúrà fún mi lè ní tó bá ní dáàdì má dẹ̀ sọ fún ẹ pé báyìí ni kò lọ ka sáàmù báyìí ka sáàmù báyìí tó o bá kà á tayọ̀tayọ̀ kò sí tó wà nínú bíbélì yẹn tọ́lọ́run mọ̀. Èdè kan wà o gbọ́n tí Jésù sọ ni, ó ní nígbà tí ẹ̀mí mímọ́ máa balẹ̀, ó ní èmi ń lọ, èmi ò rán olùtùnú sí yín. Ó ní nígbà tó olùtùnú ẹ̀mí ó sì ní ẹ̀mí mímọ́ ní Pẹ́ntíkọ́sì, àkókò Pẹ́ntíkọ́sì náà là ń lọ Jésù tó gùnkè lẹ́yìn 40 ọjọ́. Ó ní gbàtẹ́mi má bàa lọ ni wọ́n fi olúrúurú èdè sọ̀rọ̀. Which èdè? Some languages. Mo ti sọ fún yín several times, mo gbọ́ ohun tí eku ń wí. Èmi máa sọ fún èèyàn pé tí èèyàn bá fẹ́ challenge èèyàn, tá a bá ti rẹ́ni tó gbọ́ ohun tí eku ń sọ, tó gbọ́ ohun tí ẹyẹ ń sọ, bíi wòlíì bíi tèmi, ẹni kó máa bọ̀ o. Tá a bá ti jọ dúró, ẹyẹ bá ti ké tó ń sọ̀rọ̀ lórí igi, àjọtú. A fi bíbélì dúró, tá a bá parọ́ kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí wa, a wà jọ sọ tí mi bá ní sọ fún yín. Kì í sọ̀rọ̀ kínní. Mi ò ìyẹn kíkọ́ pé ogbóhùn ẹyẹ ogbóhùn eku yẹn, that one is not kò mú àìsàn ayé ẹ kú. Ìyẹn ni pé ẹ̀bùn lásán ni. Prince Jimoh Adébọ́lá ẹ mẹ́sẹ̀jì mi lẹ́yìn ètò mami tẹ́ bá fẹ́ fún wa ní compound yín ẹ fún mi lẹ́yìn ẹ pè mí lẹ́yìn ètò. God will bless you. Àwa àwọn ṣe pastor tó máa lọ gbàdúrà pé kẹ́ ta lé yín àbí kẹ́ fún wa ní compound yín. Till God will help me. Lórúkọ Jésù àánú Ọlọ́run. A ní àwọn ilẹ̀ ó jìnnà ni, but nígbà tó bá yá àti nílẹ̀ lágbọ́ wá, but káwọn èèyàn tó máa ti ọ̀nà àgbọ̀ ibi báyìí lágbọ́, but before we know, before end of this year, God will locate the place and establish it. Ẹ mọ̀ pé ilẹ̀ àgbọ̀ wá náà àwọn ẹlẹ́sìn kejì ló wà mẹ́, ṣùgbọ́n Ọlọ́run á gba gbogbogbò. Àwa náà máa débi àwọn ò ní dí ẹnikẹ́ni lọ́wọ́. Mami, when is your compound is available? By the grace of God, God will help you. A ò fún ogun gbà lọ́wọ́ èèyàn. Ẹ̀rí pẹ́tà kọ sí tàǹsìn. That is, you need to tell them truth and God will do it. Mami, ni mo ti kú fòtò, Ọlọ́run á dá yín lọ́lá. Lórúkọ Jésù, Ọlọ́run yóò wo ìbùkún. Admin, jọ̀ọ́ mi pín ní Prince Jamiu Adébọ́lá. Tá bá ti gbàdúrà sí tọ́lọ́run bá ní ká lo compound yín, because we will ask from God.
Copy number yẹn, please. You can send it to me and I will call him or her. Mi ò mọ̀ tó wà ńbẹ̀. QC John. A gbàdúrà, a dé gbàdúrà lé lórí. Tọ́lọ́run bá ti ní mú fún. Kì í ṣe pé àkàdédé máa sọ pé torí pé ẹnìkan sọ pé wá lọ compound, you will not fly into the place. No, a máa ń bèrè gbogbo nǹkan lọ́wọ́ Ọlọ́run. Lórúkọ Jésù, Ọlọ́run ò ní fi ọ sílẹ̀. Wàhálà àánú gbà. Ẹ jẹ́ àjọ pàdé lálẹ́. I didn't know the time o. Torí wọ́n ti sọ pé máa sọ time. Àwọn program wà ńlẹ̀. Àwọn kan máa challenge mi pé màá ní máa ṣe program, máa ṣe mi ní ṣe, máa ṣe. Mi ìgbàgbé gbogbo ẹ̀. Kì í ṣe pé à ń kọ́ ọ̀pọ̀ orí kékeré iná lọ́lọ́run ń bá wí. Tọ́lọ́run bá ti ní báyìí ni kò gbà, báyìí ni kò gbà. Mo promise pé mo fẹ́ ṣe program àwọn èmèrè àti ṣe tàwọn àjẹ́ àwọn èmèrè a máa ṣe, ẹ má bínú, I will do it. Mo tún promise pé mo fẹ́ ṣe program divorce, ìtumọ̀ divorce nínú 1 Corinthians chapter 7 nísàlẹ̀. Ó wà ńbẹ̀ pé a fẹ́ sọ̀rọ̀ lórí divorce. Pé kí ló ń ṣẹlẹ̀ lórí divorce, torí nígbà tó yá àwọn èèyàn obìnrin pọkùnrin, ọkùnrin náà ń pọbìnrin. Tẹ́ ẹ bá wò ó sí àwọn ọkùnrin nígbà táwọn obìnrin pọkùnrin tán gókó tán gẹ́yìn, àwọn obìnrin ò sọ̀rọ̀. Ṣùgbọ́n sì yìí àwọn ọkùnrin la tún láyọ̀ mọ́ wọn ìyàwó tá a máa kì wọ́n ní bẹ́ńdẹ́ tá a máa kú mọ́ wa lọ́wọ́, àwọn èèyàn náà tún sọ̀rọ̀. But kí ló dé nínú ìrìn àjò yẹn? Kí ni Paul sọ lórí divorce? Mami, mo promise that 2 program and I will do it. People, all of you will enjoy it. Ṣẹ́rí ìrìn àjò ayé yìí táwa ìgbà ìkẹyìn láwà kìnìún dún àmúramù ó fẹ́ gbé everybody jẹ, but go and sign your petition tó o bá fẹ́ jẹ́ kí kìnìún gbé ẹ jẹ. Now is time for petition. It's time for petition. Mommy, don't let all of these people be deceiving you. I will come here, come and say, Sakatapo no more, God bless you. Ọlọ́run gbàdúrà rẹ. Wàá wá bá mi lọ́la. Ọlọ́run lo bàbá yẹn. Ìṣe Olúwa o, wàá wá pè mí. Daddy, ogun ayé mi rè. Wá ní wà lọ́wọ́ mi wọ́n 500,000 wá. Ṣé ìdùnnú ló fi wà nínú òtútù ń bẹ̀ yẹn? Ṣé ẹni tó wà Nàìjíríà tí mo bá sọ̀rọ̀ pé kó lọ mú 500,000 wá? Ṣé kò ní sọ pé dáàdì ẹ̀ ṣí èrè ni? Àti jẹun látàárọ̀ náà. But àwọn èèyàn tó yẹ kó ṣàwọn ènìyàn láàánú ẹ ti hang ọwọ́ wọn up. Àwọn èèyàn tó jí tó sọ pé fẹ́ help Yorùbá wọ́n gbọ́dọ̀ lọ. There's many people tó wà ń bẹ̀. When we are talking now lẹ́ni àwọn alákìjà gbogbo wọn wà lọ́hùn, ṣùgbọ́n ìran wọn lóòótọ́ lè máa gbé ìran alákìjà ní Nàìjíríà lẹ́ni ẹ lè sọ pé òun ló lówó jù ẹ̀hún ló ṣe kinní kan jù. Mami, nígbà kan tó bá máa dìgbà ìkẹyìn, I said it, kálákìjà máa gbọ́, nígbà tó bá máa dìgbà ìkẹyìn a ò ní gbọ́ ìran wọn nílẹ̀ Yorùbá tí Yorùbá ò bá kúrò lákòókò tá a wà yìí. Gbogbo àwọn èèyàn tá a gbọ́ wọ̀nyí, àwọn Ọbásanjọ́, go and look for the family of Ọbásanjọ́, àwọn ọmọ rẹ̀, àwọn ọmọ ẹ̀ mélòó ló wà Nàìjíríà? Ẹ wo àwọn ọmọ tẹ́ kó sí Amẹ́ríkà, wọ́n yẹ hànà máa yín lọ́wọ́ lọ́hùn, wọ́n mú gbó. God told me many things, but mo kẹ́ni ẹlòmíì tó bá mọ ìbá ti pé 18 years ó lè ṣe bó ṣe wù. Dáàdì kan pè mí, ó ní n tí ò ṣẹlẹ̀ rí lé wọn. My son slap me. Ó ní my son slap me. Pastor, kí ni mo lè ṣe? Ìlú ìka mi lọ́wọ́ kò. Mo ní dáàdì ń ta lè ṣe ni pé Olúwa má jẹ́ kẹ́gun ó jà. Olúwa rí ẹ̀gún dànù lórí ẹ̀. Torí bàbá nílẹ̀ wa ọmọ ò gbọ́dọ̀ lu bàbá ẹ̀, ẹ̀ṣẹ̀ ni. Inú Bíbélì gan ọmọ ò gbọ́dọ̀ lu bàbá ẹ̀. Tẹ́ bá rántí ìtàn Noah, tán bá bàbá wọn sùn lásán, ẹ̀gún ni. That is, many things has happened. But you sit down in oversee there, ojú rẹ̀ rírì kúri, you refuse to coming back home. Adẹ̀ni kò sí sign petition tó máa mú wa jáde kúrò lóko ẹrú. Tó o bá mọ ìtàn, ààrẹ ni tó wà nílẹ̀ Yorùbá, ọmọ Oǹdó, ìyóṣe ọmọ Oǹdó gan, èlè sọ Oǹdó ìlú ẹ̀ dòdán mọ́rán, ó ti pẹ́gun ti rúlò òyìnbó ń bẹ̀, èlè wálé. Ọ̀nù ń ètí ẹ̀ tó yóò òyìnbó bọ̀ òyìnbó mú jíjẹ kó. Àwọn ti gbé ìnáwó mọ́tò yẹn ń wọ̀lí wá. Agàkà tàwọn ẹ̀yàn ẹ̀, àwọn fi ọ̀nà ẹ̀dá, àwọn fi di mọ́ travel, kò dẹ̀ lówó tí ó fi wọ plane wálé. He is suffering over there. People are there, tán sáré kiri tán ní ìwé ìgbélú. Àwọn ẹlòmíì ti lọ fẹ́ ọkọ tí ò yẹ kán fẹ́, wọ́n ti lọ wọnú bondage kán lè ní ìwé ìgbélú. Nígbà tí Naomi tán ní kò gbọdọ̀ lọ sí ilẹ̀ àjèjì tó lọ, ó pàdánù àwọn ọmọ ẹ̀ ń bẹ̀. Àìmọye ẹni tó kó àwọn ọmọ dáadáa kúrò Nàìjíríà, ṣùgbọ́n lẹ́ni ńkọ́ ó dá láì lọ́mọ. Mo gbàdúrà. Ìlú òyìnbó ni mo ti gbá, mi ò débẹ̀ rí. Ṣùgbọ́n wọ́n sọ fún mi pé àwọn ọmọ
wọn ò lè tọ́jú bàbá wọn ò ní lè fún ìyá wọn nígbà tán bá darúgbó gọ́ọ̀mẹ̀ntì ló máa bá wọn bọ́ why your child died kí ló wá ń bímọ fún gbà náà nígbà tí ọmọ rẹ ò bá lè tọ́jú ẹ o gbọ́ nínú ìtàn bíbélì tó ń gbé dání yẹn ni wọ́n ní wọ́n sọ fún nígbà tí kí ló ń tún pé àwọn ọmọ méjì yìí tí kan fi kan gbà kí lórúkọ ẹ̀ Jacob àti kejì ẹ̀ bàbá wọn pè wọ́n gbà tó Isaac ó pè Jacob ó pè ẹ̀gbọ́n Jacob àkí lórúkọ ẹ̀ Ísọ̀ ó ní wá gbé lọ pẹran fún mi mo fẹ́ jẹun mo fẹ́ kú nígbà tó tọmọ rẹ̀ ń ṣiṣẹ́ ìwọ náà ń ṣiṣẹ́ ọmọ ẹ ò lè wálé kó sọ pé mami take this we will start to insult you my mommy you doing your job I'm doing my job abi fuck you mommy fuck you daddy kí ni máa sọ fún bàbá mi gan tó ti kú tí sọ pé fuck you daddy mọ̀ pé wàhálà ti wà it's not only this Nigeria ni ìjà wà ìjà gan wà ní gbogbo orí èèyàn ẹ̀gún ti ràn tá bá ń gbàdúrà kẹ́gùn ó jáde mo sọ̀rọ̀ nípa ẹ̀gún nígbà yẹn but people didn't understand Ọlọ́run jẹ́ kó yé mi pé ẹ̀gún ti ràn nípa àwọn àṣà tẹ́ ẹ lọ́kọ́ but people are fresh people are angry people are doing some time but all the pastor refuse to tell you the truth. The pastor bá máa gbàdúrà I saw 10 people here tomorrow you will be located in America. People will now shout, hey man, if you want to be in America next year, come out. When you come out, look at your pocket. A big thing inside your pocket. Put it outside. You now open your purse. You open that 1,000 naira. To fẹ́ fi sanwó lẹ́sìn ọmọ lọ́la. Because you want to locate to America. But pastor refused to pray for all those people in America and Nigeria. Let Yoruba nation to stand. People are one bishop tí mo ṣe sọ lẹ́ẹ̀kan he now be saying àwọn tó máa ní kíní Tinubu máa jáde bẹ̀ àwọn kankan wọ́n ní Bíbélì sọ pé àwọn tó bá kóra wọn jọ wọn kì yóò ṣe kíní kan bí atẹ́gùn bá fẹ́ kò ní dominú àgbọnù bí òkìtì bá jẹ́ òjò kì í kékeré ká ṣe bẹ́ẹ̀ ó gẹ́gùn. jókòó mọ̀ pé ẹ̀gún tó ń gún lọ́jọ́ yẹn bíṣọ̀pù tó gẹ́gùn yẹn nígbà tó gẹ́gùn yẹn kí pé Tinubu ò bá débẹ̀ mami tí Tinubu débẹ̀ bí ò débẹ̀ ẹ̀gún yẹn máa jà nínú ọmọ ẹ̀ ènìyàn kan kì í ṣépè kó má bojú wẹ̀yìn yóò mú ọ nítorí pé n tó ṣépèlé lórí all these people are doing bad things and you are supporting them ọ̀rọ̀ rẹ̀ dàbí Bálákì àti Bálámù ni oh my God ṣé orí Bíbélì tá ń sọ̀rọ̀ rẹ̀ wẹ́n fake Bíbélì ni àṣìfíṣe àkèjìwé ni mami when you go and read the story of Awolowo you will gain something out of it. When you read story of Obasanjo, you will get something about it. When you read story of Tinubu, wàá rí nǹkan kan mẹ́. Bí Olúbàdàn tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́, ìtàn ló ń kọ́ ọ́lẹ̀ fún wa. Tí Mákindé ni mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn, ó ti set as a record. Ó pa ọba ńlá mẹ́ta jẹ lẹ́ẹ̀kan náà. Nílẹ̀ Yorùbá ṣó ṣẹlẹ̀ rí. Nílùú kan, kó ba ńlá mẹ́ta dẹ̀ jáde ńbẹ̀. Kó dẹ̀ fòfò sọnù. Ó ti wọnú current affair. Òun nìkan ló fi Ológbòmọ̀ṣọ́ jẹ òun nìkan ló fi Olúbàdàn jẹ òun náà ló tún máa fa Láàfin jẹ inú rẹ̀ ń dùn kó fọba ńlá jẹ ṣùgbọ́n kò mọ̀ pé orúkọ burúkú lòun sẹ́ẹ̀tì mọ́mì ò ní kú lọ́jọ́ Táyọ̀ ẹ̀ mo ní ò ní kú fọ́ Táyọ̀ petition kí ló fà á tí petition ò fi sign ìdààmú àti ìjẹkújẹ wa ìwà wa. A máa pe màmá kan màmá alájá ẹ má jẹ́ sọ orúkọ màmá yẹn ní mo fún àwọn èèyàn lọ́wọ́ kán lọ ra ajá mami it's not ordinary dog o àwọn official dog nígbà tí ilé Sunday ọmọ Adéyẹmọ tán àti boss tibẹ̀ ó ní mo fún wọn lówó pé tẹ́ bá tiẹ̀ tún ní àwọn official dog ńláńlá ó tún lè máa help wọn àwọn èèyàn kówó yẹn jẹ ara yẹn ọmọ Yorùbá nation yìí náà ni wọ́n kówó yẹn jẹ màmá yẹn dẹ̀ sọ orúkọ ẹni yẹn fún mi but kò kàn mí. Kojú oṣù mẹ́ta ẹ̀kọ́ tí ẹ̀jọ̀sẹ̀ kàn ẹ̀ náà yẹn lọ bọ́ọ̀sì ilé yẹn gbà ẹ̀ a lot of money kan fi ra police dog màmá yẹn ní òun ò lè kájá wá láti Amẹ́ríkà ni but òun kàwé pé bẹ́ẹ̀ tán bá ra méjì ọ̀bí mélòó ni màmá yẹn sọ pé mara ó ní ká ra ajá mẹ́ta wọ́n dẹ̀ ní ọyọ kọ̀ọ̀kan bóyá wọ́n ràn 20,000 náà ta ọmọ ajá kọ̀ọ̀kan gbà náà mẹ́ta bí almost 400,000 ìyẹn kan dẹ̀ kó lá. Ó wá ní kẹ́ ẹ tún pẹ̀lú màmá yẹn kó wá sign petition he will refuse because ó mọ̀ pé ó lè lẹ́ fi ń jà
ṣùgbọ́n mo bẹ̀ yín mọ́mì, mo fi àmì òróró rí mi bẹ̀ yín, bàbá tó ń gbọ́ mi, mo fi òróró tí Ọlọ́run pè mí mo fi bẹ̀ yín, mo fi ọjọ́ ìkúnlẹ̀ ìyá mi mo fi bẹ̀ yín, mo fi Ọlọ́run májẹ̀mú tó ní ayé àti ọ̀run mo fi bẹ̀ yín. Mọ́mì, kò lè rí bẹ́ẹ̀. A máa yọ èpò kúrò nílùú àlìkámọ̀. Bá a bá gbin pákí, bá a bá gbàgbàdo, wọn á kọ́kọ́ jọ wà fi wọ́n lẹ̀ kán gùn sókè díẹ̀ because kàdá rẹ̀ má bàa ba èpò. Tó bá àgbàdo pákí ẹ bá ti wá ga sókè díẹ̀, wọ́n kà ṣe kí n wọ́n kà gé èpò kó ara, wọ́n kà gé pítọ́ lánàá kó ẹ̀gbẹ́ ẹ̀. Bá ṣe máa ṣe wọ́n nìyẹn. Mami, má ro ohun tó ti ṣe fún ẹ, má ro ohun tí wòlíì ṣe fún ẹ, má wo ohun tí pásítọ̀ ṣe fún ẹ, má wo ohun tí àfáà ṣe fún ẹ, má wo ohun tí babaláwo ṣe fún ẹ tán fi gbẹ́ ẹ. Dáàdì mami, ẹ má wò yẹn. Ṣèbí tí àwọn olóṣèlú là ń sọ, tí ó pé tó bá yẹ pé à ń ro ti àwọn olóṣèlú tán ti ṣẹ̀wá láti gbà yẹn, kò yẹ ká máa dìbò Nàìjíríà. Àwa la sọ pé a ò dìbò mọ́, àwa la sọ pé àṣẹ báyìí mọ́, àwa la sọ pé ń pa wá, àwa sọ pé kinní kan, àwa la sọ pé tàmádò, but nígbà tá a bá rò débi kan tá a tún rò ní ká tún dìbò fẹ́lẹ́ náà àtúmọ̀ tí ó ṣe. Ohun tí ẹ yẹ kẹ́ ẹ rò gẹ́gẹ́ bí Yorùbá nìyẹn, kẹ́ ẹ wá bá wa sign ní petition yẹn. Dáwọn ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Mami, ẹ já wo ẹ̀kọ́ ọ̀fẹ́. Ẹ má ti pè mí ẹ̀kọ́ ọ̀fẹ́, hospital ọ̀fẹ́, ẹ̀yin arúgbó ẹ máa gbà. Ẹ wo ìlú òyìnbó, wọ́n ní Sunday tó kọjá yìí, Sunday yìí tí àná àbí jẹta, oòrùn ràn London, many people have come out. Inú wọn dùn, wọ́n ń jó nínú oòrùn tó máa gbà lọ́fẹ̀ẹ́ ní Nàìjíríà tóru máa mú ẹ. Òjò àárọ̀ lákòókò ẹ̀ nílẹ̀ Yorùbá, òtútù àmú lákòókò ẹ̀, ọ̀gìnìtìn. Jọ, ṣé o lè sọ time ọ̀gìnìtìn fún mi nílùú ibi tó wà yẹn? Many things that you are lack on that place. Òun ló mélòó mi adé láti London, màmá ẹ má bínú ẹ̀yin ìyá mi o, ẹ dá màmá mi, wọn ò tí ì darúgbó tó bẹ́ẹ̀. Wọ́n á máa rìn báyìí, kí ló ṣe? Òtútù ti kó sínú egungun wọn. Wo, ẹ jẹ́ ń kọ́ yín kí n tó máa lọ. Ẹ̀yin tí Ṣàngún máa ń bájà, ẹ lọ ra adìyẹ, bọ̀tẹ́ ẹ̀ ní jẹ́ ẹsẹ̀ adìyẹ mọ́ o. Ẹ wàá fọ lórí fọ ní ẹ ṣe èwò sí. Tẹ́ bá ti ṣe èwò sí, gbọ́ mi dáadáa o, lọ ra ewúro, wàá gbo ewúro yẹn, má fomi sí, wàá gbó, má fi yọ̀ sí. Egungun adìyẹ yẹn, ihò inú ẹsẹ̀ yẹn, níbi egungun adìyẹ wàá gé ibi ihò yẹn sí bíbá yẹn, wàá wá fi fa gbogbo ewúro yẹn, wàá fà á mu. Mami máa ṣe lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. N táwọn bàbá wa ń lò nìyẹn. Yo egungun ẹsẹ̀ rẹ tó ń sán ẹyin, apá ẹsẹ̀ tí tó rò pé ló mọ títí tó jẹ́ báyìí, mami yóò dẹ̀ máa lọ. Mo ti tún kọ ẹ níyẹn náà nìyẹn. Jẹ́ kí n tún sọ lẹ́ẹ̀kan sí. O ò gbọ́ dáadáa. Ok, egungun adìyẹ ẹsẹ̀ níbi eékún sísàlẹ̀ wàá káyà gé. Tó bá dẹ̀ jẹ́ bí ti tán tó lè yọ mùdùmùdùnú ẹ̀jẹ̀, wàá yọ kúrò, wàá jẹ́ kó ní ihò yẹn dáadáa. Wàá lọ gbé ewúro tútù ní òkè ṣe gbígbẹ́ o. Mi ní kó fi grind díẹ̀ o. Ọwọ́ ẹni ò tán ni jẹ́ wàá fọwọ́ rẹ̀ gbó. Ìbá omi ẹ̀ tó bá jáde díẹ̀ yẹn, ó dàbí chloroquine ni. Àwọn èèyàn máa ń pè ní chloroquine. Wàá ṣe kí ni? Wàá dẹ̀ rà. Tó bá ti gbó, wàá fún mi yẹn, wàá gbé kalẹ̀. Má fi yọ̀ sí o, má fi nǹkan sí o. Wàá kà fi egungun yẹn. Reason tó fẹ́ fi gbó. Ewúro làgbà igi. Ó gbúdọ̀ dàgbà kó o darúgbó. Sọ̀fọ̀ nínú rẹ̀. Wàá dẹ̀ ṣe kí ni? Wàá dẹ̀ fà. Bàbá dáàdì mi ò mọ iye ọdún tó lò ní 120 years. Kò dẹ̀ relent, kò síìkì tó fi kú. Ìntó dẹ̀ ń lò nìyẹn. Egun Ṣàngún ò dẹ̀ san. Rí mi sí, mo ti rí ṣáńkó. Tí wọ́n bá sọ fún mi pé mo ti fẹ́ pé 51 years sísìn ṣé ò ní gbàgbọ́. Ẹlòmíràn ní bọ́ọ̀yì. Tá a bá tún jọ lọ tà tó máa ṣeré pàwá ni. Mami, ṣé kò kí ń rẹ̀ ẹ ni? Ìwọ ló máa lọ sáìtì, ìwọ ló máa gbàdúrà, ìwọ ló máa lórí òkè, ìwọ ló máa ṣe ìsọjí. Ọlọ́run ni mami, Ọlọ́run ti dá ewé àti egbò yẹn. That is for use for a woman being. Is doing it at you. Àwọn kì í ṣe ìgbà tó bá dẹ̀ ṣe lọ bẹ́ orí yẹn, àbí kó lọ gímọ̀ ìyàwó ẹ̀, àbí kó lọ kó pátá ìyàwó ẹ̀, àbí kó mú ìyá ìyàwó ẹ̀ kó máa lọ káṣọ ẹ̀, kó sọ pé ó dìgbà yẹn kó tó lówó. Òun tí bá ní máa rojọ́ ilẹ̀ aṣú, ṣùgbọ́n the only things tí mo nílò ni pé mo fi Ọlọ́run bẹ̀ ní petition can sign. Tí n bá dé lálẹ́, máa wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. Mi ò sọ pé mo fẹ́ sọ orúkọ àwọn èèyàn tí wọ́n gbowó lọ́wọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n a sọ fún mi pé àwa wòlíì, àwọn pásítọ̀, àwọn àfáà, àwọn babaláwo tí wọn kì í ṣe babaláwo original. Àwọn kan wà lórí bíbà tán jẹ́ babaláwo original. Wọ́n mọ nǹkan yẹn dó jáyé járùn. Àwọn àfáà kan dẹ̀ wà ń bẹ̀, wọ́n máa dúà ṣe. Àwọn pásítọ̀ kan dẹ̀ wà ń bẹ̀, Ọlọ́run gbọ́ ti wọ́n. Ṣùgbọ́n àwọn kan wà ń bẹ̀ fake olè. Àwọn olè, they are deceiving you. Wọ́n á ní wọ́n fẹ́ bá ẹ̀rọ àbẹ́là màmá kan tiẹ̀ sọ fún mi, wọ́n ní kán ní kóun ra kándù, kán máa kí abẹ́rẹ́ bọnú ẹ̀ lọ́tún lósì. Iṣẹ́ wo nìyẹn? Ibo lẹ ti kàyé nínú Bíbélì?
tá máa ṣàbẹ̀ máa ra ní kíní ẹ wàá máa kí àgbélépọ̀tà Yorùbá nation àti kàn wọ́n èèyàn sínú oko ẹrú o ṣùgbọ́n láti jáde kúrò nínú oko ẹrú yẹn àfi ká sign petition. Mami Yorùbá nation really jẹ́ kí n fi tẹnutẹnu sọ fún ẹ lọ wo ìran tí bàbá Akíntóyè rí tó fi gba Yorùbá nation. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ Sunday dáadáa ìwọ kọ́ ló kánsẹ́lì Sunday kó tó gba Yorùbá nation. Ìwọ tí mo dẹ̀ ń wàásù fún yìí tí tó ń gbọ́ ọ̀rọ̀ òótọ́ lẹ́nu mi yìí Màámi Ọpẹ́ ẹ gbogbo àtẹ̀yìn tẹ́ ń wò mí kò sẹ́ni kankan tó kánsẹ́lì yẹn o kàwé lílì ó wo ìyà tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ló mú ẹ sọ pé o fẹ́ join Yorùbá nation bíi Fúnmiláyọ̀ Ilésanmí ìwọ Ọlọ́run ló kánsẹ́lì yẹn tó gba Yorùbá nation ṣùgbọ́n nígbà tá a bá gba Yorùbá nation ṣé Yorùbá nation kò yàtọ̀ sí ogun ayé tó ń jà ẹ́ ibi tí mò ń bọ̀ lálẹ́ nìyẹn o Yorùbá nation orílẹ̀-èdè ó yàtọ̀ sí ìṣòro ẹ ọ̀tọ̀ ní ìṣòro ọ̀tọ̀ ní nation ṣùgbọ́n tá a bá wà nínú oko ẹrú tá a bá fi Egypt ṣàpẹẹrẹ nígbà tí Israeli wà ńbẹ̀ àwọn kan ní ogun ṣùgbọ́n Mósè wá bí ìránṣẹ́ Ọlọ́run wòlíì ó yọ wọn ó kó gbogbo orílẹ̀-èdè yẹn kúrò nínú oko ẹrú tí wòlíì bá sọ pé òun ní mí sọ pé ẹ ṣe wòlíì ọ̀tọ̀ ní wòlíì ọ̀tọ̀ ní ìjà òmìnira fún orílẹ̀-èdè ó mọ̀ mí bí wòlíì mi lè wá bíbá yín sí mo ń sọ̀rọ̀ mo máa sọ fún ẹ pé Yorùbá nation la fẹ́ ṣe lénìí o àdúrà la fẹ́ gbà máa sọ fún ẹ tá a bá wá kú òun bẹ́ẹ̀ àwa lè bọ́ sí kó lè pè mí o and I will do ní tó bá fẹ́ máa ṣe fún ẹ èmi á dẹ̀ máa sọ fún ẹ pé gbogbo tí mo bá béèrè lọ́wọ́ ẹ pé kó kájọ ṣe mo ti fúnyàn ní 21 days rí kó máa pè mí ní wákàtí àdúrà àwọn kan ṣì ń pè mí lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé aago 9 àárọ̀ á pè aago 12 á pè aago 3 á pè aago 4 á pè kò dẹ̀ dira wọn lọ́wọ́ ẹlòmíì á tún pè ní 12:30 ẹlòmíì gbogbo táìmù ní kọ́ọ̀lù mi máa ń wà mo dẹ̀ máa gbàdúrà fún ẹni kò sí nǹkan kan méjì mo lè ní kó báyọ̀ omi mo ní kó gbé kalẹ̀ àjọ máa gbà á ni kì í ṣe pé kí n máa sọ pé mo ń gbàdúrà fún ẹ lẹ́yìn kó mọ̀mọ́ tí mo ṣe mo ti ṣiṣẹ́ ẹ lẹ́yìn no mi Ọlọ́run ò ṣiṣẹ́ lẹ́yìn a máa ṣe wàá máa ṣàmì màá máa gbàdúrà fún ẹ àmì mọ́mí ń gbà tí mi ìbá lè fi ẹ sí wákàtí àdúrà kájọ gbàdúrà bó bá má ní kó lọ gba wákàtí ti Nàìjíríà ni mò ń gbà ọmọ Nàìjíríà nìyẹn ogun tó ń jà ẹ́ ara Nàìjíríà ló ti kú ò mo lórí òkè mi lè gbàdúrà fún ẹ lórí òkè mo ní omówó mọ́tò wa lórí òkè mo dẹ̀ débẹ̀ mi lè gbàdúrà fún ẹ why are we deceiving you but lórúkọ Jésù wàrà ànúgbà à ń lọ sí òkè Olífì títí Saturday agbára Ọlọ́run ní ìlú Ondo ẹ yẹ kẹ́ wá pàdé mi ńbẹ̀ ní ìmọ̀ ẹ̀yin tẹ́ máa ń pàdé yẹn tá a bá dẹ̀ lè lọ à sọ fún yín yóò dára fún yín àti ń lọ náà nìyẹn 3 ti lù ayérayé ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run tó ní májẹ̀mú à ń padà bọ̀ lálẹ́ Ọlọ́run máa ṣọ́ wa lọ bí a ṣe ń lọ Ọlọ́run máa bá wa lọ bí a ṣe ń ṣe gbogbo Ọlọ́run gbà iye àwọn ènìyàn mi jẹ́ ó ṣí ẹ ò ní jẹ májèlé o ògo ni fún Kristi hallelujah daddy mami go and sign your petition kí ni mo fẹ́ pè Yorùbá lọ ṣe ohun tó yẹ kó o ṣe kó tọwọ́ bọ̀ wé rẹ mi ìkókó mọ̀ tó máa petition Yorùbá kí ni jẹ́ petition ní Yorùbá mami ẹ já lọ sign ni pé à ń kúrò ní ilẹ̀ àjèjì Nàìjíríà vote for Yorùbá nation don't vote for Tinubu don't vote for Shibajo vote for Yorùbá nation God bless you see you orúkọ mi ò yí padà wòlíì ọmọ ọba Abíọ́dún ni mò ń jẹ́ orúkọ ìjọ wa ní Great Chapel Prayer Ministry Great Chapel Prayer Ministry but àwọn kan máa ń wò pé ọmọ ọba Great Chapel yes bó ṣe rí nìyẹn ọmọ ọba Great Chapel but orúkọ tèmi ni wòlíì ọmọ ọba Abíọ́dún orúkọ ìjọ tèmi òun ní ẹ má gbèsè ra Great Chapel Prayer Ministry hallelujah orí YouTube orúkọ tá à ń jẹ́ ń bẹ̀ ni ọmọọba Bíọ́dún Grace ọmọọba Bíọ́dún Grace orí YouTube wa at ọmọọba Abíọ́dún orí Twitter wa nìyẹn at ọmọọba Abíọ́dún àti ní Instagram àwọn kan báyìí tẹ́ bá rí wa Instagram lórí táwọn ọmọ mi ṣí nìyẹn àti lọ lórí Instagram àti wà lórí Twitter wọ́n ní àti wà lórí Twitter at ọmọọba Abíọ́dún at ọmọọba Abíọ́dún at ọmọọba Abíọ́dún God bless you see you ẹ bá mi lọ sórí YouTube yẹn
admin ti ń gbọ́ mi sí kí n tó ṣe tán sí òtútù dà síbẹ̀ ó yẹ ká ṣe YouTube lọ́sàn but a máa tó ṣe fóònù a máa pàdé lórí YouTube and Facebook lálẹ́ direct and direct see you bye bye. Okay, báwo la ṣe lè sign petition ẹ pè mí sórí kíní mi God bless you. àwọn ọmọ mi tán dẹ̀ sọ̀rọ̀ lọ́kàn àbáwọn dáàdì ni pé ká lo compound wọn ẹ dákun ẹ ránṣẹ́ sí mi God bless you. See you later in the 90 gẹ́gẹ́ bí olóyìnbó bye bye yo Ọlájùmọ̀kẹ́ Àjọkẹ́tì God bless you. Ẹ káàbọ̀ Ṣọlá òní ẹ mà káàbọ̀. Ẹ méèlì mi màá sẹ́ndì kíní yẹn sí.